Ọjọ́ máa mọ̀bọ̀. A ṣe bí ọ̀bọ ni. Ìwọ tí mo ti jẹ ẹnu ẹ̀ lọ́yàn, ó wá ń gbé iṣẹ́ gba ẹ̀yìn mi. Beyond that, you're encroaching on my client's space. Kí ló ṣẹlẹ̀? Àwọn náà mọ nǹkan tó ṣẹlẹ̀. A kò gbúròó bọ́n ni. I get one job for you. Mélòó ló ti receive order fún special duty ní wiki. Any client bá ti request fún ẹ tó bá ti fẹ́, you're free to cancel the request. We get as we dey do this thing now na 60-40. Báwo lẹ sọ pé rókù yìí náà? Àárọ̀ ìlàrí níbí báyìí. Kí lẹ lè sọ pa ikú ẹ̀ náà? Mi ò lè sọ anything bad. Everything to work out bá ṣe plan ẹ. Something is not right somewhere. Bọ́sẹ̀ wàhálà ìtì pọ̀ ju ojàre. Mi ò ṣe ní lọ ṣé ìwọ nìkan ni wàá máa dúró gbọ́ ti ẹni. But daddy, mo sọ fún yín pé kẹ́ fún mi ní bóyá bíi 500 naira kí n fi ra snacks. Ebi ń pa mí mi tí jẹun lé ní àtọ̀. 500 naira. Bẹ́ẹ̀ sà. Ebi ń pàwọ́. Ìwọ kọ́ ló ṣe ọbẹ̀ gbúre tèmi jẹ tó ń sìn. Mi ò jọ ọbẹ̀ gbúre wọn. Mi like ọbẹ̀ gbúre náà. Ó máa ń rìn mí láyà. Mo sọ fún yín. Àbọ̀sẹ̀dé. Bọ́sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wọ́ ẹ. Ihun téèyàn bá ní máa ń jọyàn lójú ni. O ṣiṣẹ́, o ṣàbọ̀, o tí mọ iṣẹ́ owó ṣe, ìwọ ti ń sọ pé nǹkan ló fẹ́, nǹkan ló fẹ́. Daddy. Anyway, èmi ò ní 500 o. Ṣé wàá manage 200? Daddy ní 200 fẹ́ rà. Àbó fẹ́. Máa manage. Bíbọ̀. Máa manage mi ní choice. Bọ̀dá mi mà lélẹ̀. Bọ̀dá ẹ̀ wò. Bọ̀dá mi Gbóyèga. Bọ̀dá mi. Gbóyèga ni. Bọ̀dá mi. How this work? Gbóyèga. Gbóyèga. O tiẹ̀ sọ fún wa kó ń bọ̀. Bàbá tí Èkó kọ́ ló ti ń bọ̀ yìí. Bẹ́ẹ̀ sà, Èkó ló ti ń bọ̀. Ṣé lẹ́nu ìgbà tó dé ìlú Èkó náà ló ti bẹ̀rẹ̀ sí ní wa mọ́tò? Bẹ́ẹ̀ ni dábì. O ti mọ mọ́tò wa? Bẹ́ẹ̀ ni. Àmọ́ ètò ṣe tó dùn mí ni pé o bá má ya mọ́tò onímọ́tò tó bá lọ gbá nǹkan àbí tó ló di gbèsè nìyẹn. Ẹgbẹ́ ẹ̀yà mọ́tò ni. Rárá o, mọ́tò mi ni mọ́tò nǹkan tọ́lọ̀ ń ṣe mọ́tò tọ́lọ̀ ń jogún fún mi. No. Ìjọ wo síjọ wo? Ṣé lóòótọ́ náà ń ṣàwó nílẹ̀ nílùú Èkó? Ẹ̀yin lẹni mọ́tò yìí bọ̀dá mi. Dábì mi àdúrà yín náà ló ń gbá mi lórí. Àdúrà gbà. Bẹ́ẹ̀ ni dábì. Ìwọ ló ní mọ́tò yìí. Bẹ́ẹ̀ ni. Ọmọ kan lọ sí kiri mo ti lọ kó àwọn èrò tí mo wá fún yín. Nínú bó. Báwo máa ṣe ṣe? Mo ti ọ̀rẹ́dì ṣe. Ẹ̀wẹ̀ ẹ máa fún mi lówó fún mo ti dájú fún mi lélẹ̀. Gbóyèga. Èyí ò wá. Ilé bàbá mi. Báàmì. Àrẹ̀mú. Ọmọ olówó ẹyọ. Òpó. Oúnjẹ inú. Ara wọn já àlẹ́ kan. Oró sọ. Òpó gbàjá. Ọmọ eléyìí ọ̀wọ́. Ọmọ àrùn dẹ̀dẹ̀ wọ́ mi. Ọmọ èrè gidigba lọ́nà ọjà. Ọ̀nlẹ́ ọmọ akéré pọ̀ mẹ́gún. Ọ̀sìn. Ọ̀jèrè. Ẹ wo bá mi nkùnkùn bẹ yín mo fẹ́ sọ sí yín. Èmi ni ṣé ìṣẹ́wọ̀n. Kò sí wàhálà. Mo pe bọ̀dá mi lẹ́kọ̀ọ́. Pé bọ̀dá tẹ́jú ọ̀sìn tí ó kún mọ́ bọ̀ lẹ́kọ̀ọ́.
tẹ́jú ní ọmọ àbọ̀lẹ̀ kó. bẹ́ẹ̀ni. jọ́wọ́ lẹ ẹ̀yin méjèèjì tún ròyìn. ọ̀rọ̀ ẹ̀gbọ́n sàbúrò ni wọn bá mi ìgbà yẹ kó wọn àgùnbánirọ̀ lè wo eré wọn. ìgbà wọn mo lè rí pẹ̀tẹ́ẹ̀sì mo wá nẹ́tíwọ̀kì lọ́bẹ̀ ọlọ́run sì wíkún orí wọn pè níjọ́ mo sì pè wọn wíkún wọn bọ̀. ẹ̀yin ọmọ ṣé ẹ ṣe pé nǹkan méjì báyìí. kò ní méjì bá mi ṣé ìṣẹ́ lè yàn àjòkó sí ni ilẹ̀ ni mo ti lọ primary school ilẹ̀ ni mo ti lọ secondary school kèsíṣẹ́ yìí mo ń ṣe ju kún wọn bá yín lóko lọ. a ní bẹ́ẹ̀ yẹn bá jókòó ṣe rí ṣe. kè rí báwọn ẹ jẹ́ ó wù mí kún kàwé sí bẹ́ẹ̀ bá sì kàwé kún ríṣẹ́ yóò dáa kémi náà mọ kéré oko. ẹ̀yin méjèèjì ń dọ́wọ́ wù mú. àdọ́wọ́ wù bá mi ṣé àwọ̀ ẹ̀mọ̀ wíbọ̀dá tẹ́jú mọ́ bí sí ni kè é ráàyè. jọ́wọ́ lẹ̀ ń lọ báyìí o. ọ̀la náà ni. ààrẹ èkó ilẹ̀ yé mọ̀lá yìí. báwọn ni bá mi. mo kàn o ajagunlágbà mi àmàtàgèsì ọ̀la iná. ọ̀la òde ni bá mi náà wò. bọ́ọ̀ bá ní bá náà ni ọlọ́ọ̀rẹ́ ọ̀bọ̀ọ̀rẹ́ ọ̀hún kiri kó wálé ọgbọ́ ọ̀rí gbóná yóò rè kó yé eri ṣe rí. kèsì. pọ́ṣíbù. àárẹ̀ kó kámọ̀ rí ṣe. àlè tó lè kó kámọ̀ rí ṣe. ẹ pamọ́ṣẹ́. ó dáa mo ti gbọ́. sá ṣọ́ra o wọ́n ṣojú méjì àwọn obìnrin èkó ẹlẹ́ṣẹ̀ ṣógán náà yàtọ̀ sí tọ̀ọ̀dọ̀ wa ní. ẹ wọ́n gbọ́ bá mi. ẹ̀rí èmi lọ́ọ́ jọ ó ṣẹ̀dùn mú ṣẹ́. ẹ ní kó ju yẹ kó lọ. ẹ má kó ní méjì. ó dà mo gbọ́ èyí ní kọ̀ọ̀kan. ìkọ̀ọ̀kan ni ọkùn ọ̀jìrì bàbá mi. èyí ní kọ̀ọ̀kan. bọ́ọ̀ bá dèkó bọ́ọ̀ bá ti dọ́dọ̀ ẹ̀gbẹ́ gbogbo yóò bá bọ́ ọ̀ṣọ́ ni kọ́ gbọ́ má gbẹ́sẹ̀ jùlọ o. mo ti gbọ́ ètò bá ẹ̀ràn gbọ́dọ̀ jà. ìjà ti á jẹ́ mo ń lè kó kí lè dáko èmi náà bó ṣe dáko hàn ìjà gbogbo èèyàn bá ti kún ṣe ni mi ṣe. alálẹ̀ gómìnà èèyàn jẹ́ yí ọ́ èé dàpọ̀ ọ̀jẹ̀rì. ṣé ọlọ́ mú mi lọ rè é wèrè. mo ti mí sí i. Daddy, ẹ wo bí bọ́sẹ̀ ṣe yẹ kẹ̀sí lọ. Ẹ̀kẹ́ wo mo yọ? Ṣé dáàdì ń tọ́jú mi ni? Àbọ̀sẹ̀dé, ara ń tẹ̀mí máa ń sọ fún ẹ rẹ o. Máa gbìyànjú láti máa mọyì oore bí tí ń kórè kéré mọ́. Wọ́n ní ẹni tó dúpẹ́ orí àná ló ń fẹ́ mí gbà. Nígbà tó o bá dúpẹ́ orí àná kí ló ṣe fẹ́ gbà mí? Kó tó dé láìpẹ́ yóò yìí ní ohun tí mo ṣe fún ọ. Mo ti gbọ́ o. Máa mọ bóyá ṣe ń dúpẹ́ orí o. Mo ṣáà ti gbọ́. Bọ́sẹ̀, àfìgbà tí àgbàjá ikú bẹ̀rẹ̀ dàgbàṣà. Ó bá dàgbà. Àgbàjá wo? Èmi ò máa kí n ṣe alágbàjá. Mo kàn láì kéèyàn máa mọ rírì mi ni. Àti mọ rírì yín, ẹ ṣe. Wo ẹ má jà fọ̀rọ̀ ọ̀lẹ̀ mọ́rọ̀. Ibo ló ti wá ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ àti pé irúṣẹ́ wo ló ń ṣe? Daddy mi, èmi ni special adviser sí philanthropist Okoya. Ṣé the popular Okoya tí gbogbo wa mọ̀ ẹ́? Yes. Wow, bọ̀dá mi kú oríire o. Daddy. Báwo ló ṣe rọ́nà wọ ọ̀dọ̀ àwọn ọlọ́lá bẹ́yìn tó fi ráyè ṣiṣẹ́ nílé iṣẹ́ wọn? Daddy mi, mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé àdúrà yín ló ń gbàdé mi lórí Daddy. Àdúrà ni àdúrà wa máa gbà kalẹ̀. Àdúrà wa máa gbà kalẹ̀. Inú mi dùn o Daddy. Ara ń tàn wí ni inú wọ náà ń dùn. Orí bí mo ṣe ń fi ẹ̀gbọ́n èèyàn gan. Inú wọ náà ń dùn láti fi ẹ̀gbọ́n èèyàn gan. Ìyẹn mo ṣe ni kò kọjú síwèé ẹ̀. Kọjú síwèé ẹ̀kọ́ ló ń sọ ní dọ̀gá. Tó bá kọjú síwèé tó kàwé ẹ̀ tó parí ìwọ náà ṣiṣẹ́ olóore wàá gbóyè ń bẹ̀. Má lè má fi wọ náà yan gan. Ẹ má jẹ́ kí wàhálà mi já sásọ ẹ wò lọ́jọ́ rírí jẹ ọjọ́ àìrí jẹ ọjọ́ tó kéré pé bí sùn ló pọ̀ o ojúkan ẹ̀pà ojúkan èrè ẹ mọ̀ pé mi nìkan náà mo tọ́jú yín dàgbà kọ́lọ́ ń fọrùn kẹ́yà yín. Àmín. Dáàdi ẹ̀wọ̀ ẹ má wọrí. Tí yóò ní gbé lágbára Ọlọ́run. Àmín. Mo dẹ̀ promise mi ní disappointing. Àmín. Lágbára Ọlọ́run. Àmín mo ti gbọ́. Ṣé dáàdi bóyá tó bá ti parí school ẹ̀ mo máa mú wá sí kó relocate wá sí kó. Ẹ ṣọ́ bọ̀dá mi. Ẹ mọ̀ pé lérí lẹ́ ń ṣe yìí. Yes, ọ̀rọ̀ lérí òkè yẹ. Ọ̀dà àdúpẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́ máa mú wá sí ìmúṣẹ. Àmín. Ọjọ́ mélòó ló wá fẹ́ bá wa lò? Ìgbà wo ló ń padà lọ sí Èkó báyìí? Èmi àárọ̀ kùtùkùtù la èmi padà sí Èkó. Àárọ̀ kùtùkùtù. Iṣẹ́ pọ̀ tí mo fẹ́ ṣe Daddy. Ẹ lè padà o tí mo fẹ́ mú yín dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi pẹ́gbọ́n mi ti dé. Mi bá fara mi but I have a lot of things to do. Wo bí àárẹ̀ Èkó lórí yín gbogbo nǹkan wọn gbèrè ní. Ó ṣáà dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo tó kó wá. Daddy mi ṣé ẹ miss mi ni? Àmì ìṣe àfẹ́ kó tètè lọ náà la ṣe ń béèrè pé ìgbà wo ló ń padà lẹ́kọ̀ọ́. Ẹ má wò máa wọ́jọ́ tí mo pé mo free máa wá bá yín ṣeré dáadáa. Gbogbo eléyìí tá à ń sọ dùn. Ó wà ní báàgì.
Oh, ní second bag yẹn ní títí ẹ̀ náà. Hey, mọ́mí tèmi. Ẹ fún mi ní gálà méjì ló bá kí dáadáa. Ẹ jókòó. Bá ń wá Pepsi kan sí. Àwọn lọ. If me parking, do me come for the park. I'll be right back. Linda lórí kọ mi. Dada ni orúkọ yẹn lèmi tọrùn ra àmọ́ bá mi máa ń pè mí láàrẹ̀ mọ́ yóò bá wù yín ní kẹ́mú nínú méjì. Ìyá any nice name. Kí lè ṣe ń bí? Mo wá wọ̀dà mi alájùlọ pé nọ́mbà mi lọ́mọ́ mo ti rìnrìn mo ti bẹ̀rẹ̀ ní gbogbo èpo iná tí àárẹ̀ mi ń kún gálà kún mi tó mú Pepsi òkun mú rẹ̀ ń gbẹ o. Ìyá Ekele, please can I have your number? Ẹ ṣe jẹ́ pé mi ní nọ́mbà tí. No, I insist. Community, my thing. Bẹ́ẹ̀ jẹ́ máa lọ. Ṣé bá wá? Linda. Ẹ ṣé. My thing. Okay. Hey, Bobo is fine. See me? This guy is cute. Kí ló máa ṣe ẹ́? Irú pátá wo nìyẹn? Mo lọ bá bọ̀bọ̀ dàda tí ó ti àgọ́ lórí gidi gba nọ́mbà ẹ̀. Bọ̀bọ̀ dàda tó ń pèdè ẹ̀ ó tún sọ èdè. Linda. Ṣé èèyàn mọ̀ pé àwọn ọkùnrin tó bá ní dàda máa ní good luck lára ni? Ọmọ Jonathan, good luck, you got bad luck. Àti pé mo tún wọ́n like accent ẹ̀. He's so natural and cute. Oh, I love him. Natural ni kọ́kọ́. Ọ̀gá Jonathan kò mọ yìí ti lọ. Kò lè yé yín, èmi nìkan tó yé. Bàbọ̀dá mi lọ nírìn o. Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun. Hello bọ̀dá mi. Hello. Dàda ni dàda nú sọ̀rọ̀. Ẹ wo, mo ti dé kó o. Ó ti tó bí wákàtí méjì báyìí mo ti ń pe nọ́mbà yín yé lọ. Ẹ má bínú bọ̀dá mi, ẹ má bínú, ẹ má ṣàlàyé bó bá rí yín. Ẹ dákun èmi Yorùbá ó dá mo ti gbọ́ ẹ dákun ẹ mọ̀ pé ilẹ̀ ti ń ṣú o ó sì dàbí wòjò fẹ́ rọ̀ abẹ́gi kaṣú yóò ń bẹ bẹ́ẹ̀ bá ti kọjá bus stop ní bẹ́gà abẹ́rẹ́ ni mo rà igi kan ṣoṣo yóò ń bẹ bẹ́ẹ̀ náà nù ẹ ṣeun Ọlọ́run ṣeun.
wo bọ́dà mi ẹ má bínú mo mọ̀ wí mo ṣe ìdá mi pé ikun tó rá. ìwọ gan mọ̀ pé nǹkan tó ṣe ò dá ó lo ọpọlọ àbí lójú ara ẹ̀ ó smart àbí. kì í ṣe báwọn. ẹ wo èsì ẹni mo ti ka primary school ibẹ̀ ni mo ti ka secondary school èmi ló ti àkùlé sí ẹ̀yìn mi ti kà. èkó lójú wa fẹ́ ka gbogbo ètò kù mẹ́. ó yẹ ló tiẹ̀ bá ẹ ṣá tó bó ṣe sá lọ́hùn yẹn tó lo agbárí tó bá débi báyìí kan tí wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ látọ̀hún. ẹ̀wọ̀ ẹlẹ́dàá fàdọ́lá pọ̀lìsì ẹ̀ níjẹ́kùn sọnù mí débẹ̀ yìí. tàbí kò ní jẹ́ o sọnù lóòótọ́ dáradára rin ọ̀rọ̀ ni onírìnranù I'll get up from there máa kúnlẹ̀ ranù bí báyìí. Sweetheart, please ṣáà take it easy pẹ̀lú ẹ̀ ká ṣáà máa dúpẹ́ wípé a rí wọn láyà tàlàfíà. ẹ ṣeun àǹtí Yọlá àǹtí yín náà dà. dìde lẹ́jà rẹ. kí lẹ máa jẹ báyìí ẹ ṣe ìwọ́nú ilé kí lọ ṣáwà kẹ wá jẹun àbí. èmi ì jẹun bọ̀dá mi sì ń bínú lọ́wọ́. torí náà ò ní jẹun. mo fẹ́ fakọ sí o ti dọkùnrin wọ́n ṣe ọmọ abúlé. kó Ghana mọ̀ gbé ẹ wọlé kó lọ wẹ̀ kó ṣe kó fún ẹ lóúnjẹ kára ẹ tiẹ̀ balẹ̀ díẹ̀ kó dọ̀tí abúlé kó fọ kúrò nínú ilé mi. àbí Yọlá ẹ sọ. rubbish. àtàbúrò ẹ̀ ṣá. orúkọ ń gbọ́n ni ó trick wọn débi báyìí. Where to? Office now. Actually, where to move? I'm on the Have you had breakfast? Àbí kò sí breakfast láàárọ̀ again? Ebi ò pa mí anyway. Ebi ò pa ẹ́. Teju, I've been in the kitchen láti ìdájí. Mo ń labour hard ní kitchen láti make breakfast fún ẹ. Ìwọ wá sọ fún mi sí pé o lè dúró jẹ breakfast tó bá jáde. Ebi ò pa mí ni now. Ṣé èèyàn fẹ́ máa jẹun gbà ebi ò pa ni? It's wrong. Look guy, I think I've had enough food. No, I've had enough. Kí ló dé? Why can't you just stay in the house with your wife? Kí ló tó lè dúró sínú lẹ́yìn pẹ̀lú ìyàwó ẹ? Kí má ṣiṣẹ́. I have not said don't work. Work! But give me my own time. Wá ìjọ mọ̀ pé tí n bá níṣẹ́ lọ́wọ́ ìwọ gan fúnra ẹ̀ ò ní wà nílé pẹ̀lú mi. You are a sophisticated lady. Owó ló gbé ẹ dúró báyìí. Ọkùnrin tí ó bá lówó gbọ́dọ̀ kọnu sí ẹ. So you think money is everything? Part of it. So money is everything in your book? Almost everything. Okay. Ìwọ túmọ̀ pé ẹ̀mí iṣẹ́ ó gùn jẹ́ ní èèyàn náà. A máa ń gbọ́ yẹn náà. Hey, my friend, high blood pressure. Nítorí tí àti tèmi náà mo ṣe ń ṣe wàhálà tó pọ̀ tó yẹn. Kí ló dé náà? Nítorí tí àti tèmi ló ṣe wàhálà. Does that mean kò má jókòó sílé ti ìyàwó ẹ ni? Sometimes you are gone for 3 days, 4 days, 5 days, 1 week, 2 weeks. Wàá tẹ̀lé nìkan lẹ́nu nínú ilé yìí. Ẹ bọ̀ inú ilé náà mo ti jí jáde báyìí. How many hours? Ago mélòó ní ládìá ni? Well, please, èmi lọ ṣiṣẹ́. That's what I know. Tí n bá níṣẹ́ lọ́pàá ẹ̀ ò ní dúró tì mí. That's what I know. Wá jẹ́ ẹ̀fẹ̀ sọ fún ẹ, ǹjẹ́ o mébìrí? Tó bá mọ poverty ni, ò ní dúró sọ fún mi pé kí n má jáde lọ ṣiṣẹ́. I'll talk to you later. I can't take this anymore. I can't take this anymore. Me tell a bow. I don't even know what to do anymore. I can't take this anymore. I can't take this. What do I expect me to do? Dada, wúlú ìyàlẹ̀ yagi oko. Gbé bọ́dì ẹ̀. Ènìyàn ìyá àlè àmùdá ẹ rọra gbé bọ́dì. Ẹ bá sọ bọ́dì gbé ẹ balẹ̀ kódà. Ó sì yóò kàn mí o. Ẹ kò káàtì àṣẹ sọ́nà orin yẹn ń kàn. Ó ní mínì díẹ̀ lóòótọ́ àmọ́ ohun yìí báyìí ó wọ ọgbó lọ ní ṣùà ń bá kọrin sí i ẹrù bá wò kó ń kọrin ni. Ó nílò àti ṣe sọ fún mi ọyàn bá ti rí ọgán bóun rẹ ṣe rí èyí ó ti mọ̀ pé ọba kọrin ẹyẹ gbó ni ọkàn dá lásán ohun ẹnu ẹ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ bá tẹ bá kọ wúwo pé èyàn lójú ẹ yọmọ pé full body àmọ́ tó bá sọ̀rọ̀ báyìí èyàn bẹ̀lú gbó ni. ẹ bẹ̀lú gbó bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ tó sàsán là lẹ́nu bíi táyà Suzuki ẹ wò. adúpẹ́ tíà àdúpẹ́ tí ọ̀pẹ tí yẹn bá fẹ́ràn lè yẹn sáàmì sí ọ̀hún pé bó ṣe wà nísìn tó bá wúre dáadáa ọ̀hún pé kìí ṣe pọ́lọ̀ gangan lọ́dọ̀ a máa ṣe ọlọ́run lọ́dọ̀ àyẹ̀ tó wà ní wọn ò ní mọ̀ tótó. ẹ wù àjànú ni ọlọ́run àwọn màláíkà ìyanu rẹ ni. ẹ wù sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ sí ya ẹ padà rí yín fín nínú ilé mo àgbàlagbà ní òwe yìí èèmọ̀ bá gba òsì tẹ̀ ní. dada sọ́ọ̀mù wípé wo ẹni tó bá ti yé dada wọ́n fi hàn kọ́sẹ́ lọ́rùn ni wọ́ọ̀ṣọ́ọ̀bù ló ti gbà wálé ayé wọ́n kàn tí ó lẹ̀. ẹ lè yàtọ̀ ó dùn. bẹ́ẹ̀ ti rí ẹ wò àgbàlagbà bí bá sọ àgbàdo mọ́fùrọ̀ ó da aláwàdà adìyẹ ni aláwàdà adìyẹ lẹ́yìn ẹ̀yìn kìíní àgbàyà èmi fẹ́ lè wẹ̀ o. dada bá mi ọbẹ̀ lọ wẹ̀. kò má wẹ̀ kọ́.
orí ẹ bọ́ sí o ọlá ìyá tó tara ẹ jáde mo ti fẹ́ ṣépè látàárọ̀ pé kí ni ẹrùn báyìí bí òkú ẹran àṣewọ ni. ẹ wo ọ̀rọ̀ yìí ìjọ mi lójúmọ́ ẹ máa wàyàmọ́ géètì yẹ̀rá yá wàyàmọ́. ẹ ṣe yẹn ẹran kó gbogbo ẹ yá ju yín lọ. ẹ lè sí ẹ máa wàyàmọ́ géètì. ẹ ìmẹ̀ lára rẹ olóyè máa gbẹnu fún náà ní ìta lọ́kì orí bó ṣe wọ́ máa máa tajà ní ibùgàn wọn fẹ́ dá sí. dèbí àtù àlówó lé ọlọ́mọ àròjà ìsọ̀. ọ̀rọ̀ rẹ̀ sọ lẹ́lẹ̀ ọ̀bá ní àbọ̀ ilé rẹ̀ ṣe àti àlówó lé orí ẹ̀ rí bọ́. jẹ́ múnú ara mi dùn mo mọ̀ pé lágbára Ọlọ́run níjọ́ kan làdúrà mi ó gbàdé ọ lórí. ó ń dì sí ìbárẹ̀ aláti oríṣẹ́ yes orúkọ máa lá every time wọ́n máa dì sí ìbárẹ̀. aláàmì ọ̀sẹ̀ ṣe ń san kínní kan fún Joseph alálà àkọ́kọ́ kò sálà tó láti ọ̀wá sí mọ̀ọ́sẹ̀ tèmi náà ṣẹlẹ̀ ọ lórí. ìwọ jẹ́ Joseph alálà. kí n la ìyàtọ̀ síra wa Joseph gan kọ́ la wọnú lọ́kọ́ sí mo rí fọ́tò ẹ̀ obi. ẹ̀yẹ́ ra oníbírẹ́dì gan jọ kọ́ mẹ́jẹ bírẹ́dì ní mọ̀ra ní gbogbo ògbà kájọ wà hàn kí wọn náà jẹ́ first lady kébì náà jẹ́ first person lẹ́nu géètì. ríbo mo fẹ́ dúró sí. ẹ̀hìn ní lẹ́nu géètì ń bì ọmọ gbé bírẹ́dì ẹ̀ka ẹgbẹ́ lọ. ṣé ó ṣe lé ní àbó serious. Ọlọ́run jẹ́ ṣe lórí lẹ́yìn. ọ serious. má tọ́jú mi bẹ̀rẹ̀ ó rìn mí. kí ni ìsì ẹ ẹ ní ọ̀farabalẹ̀ kí n ràn ọ́ lọ. kí ló fẹ́ ṣe fún mi. máa help ẹ. ó má sọ bí ẹni pé ó rè fún mi ní 50,000 bóyá dúró yìí sọ̀rọ̀ pé mi ò léèyàn ni mo mọ̀ yán ó dùn bẹ́ẹ̀ lọ́wọ́ tí ibùsọ̀ mo mọ̀ yán dáadáa mo lè má travel out rí àmọ́ èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti sìn dé airport tó wọnú ẹ̀rọ plane tó jùwọ́ fún mi tẹ́mi jùwọ́ fún ọ̀padà báyìí. èèyàn náà dáa bébí bá ń pààyàn tó bá rẹ̀ dín jẹun kó jẹun ọ̀dẹ́nu rẹ̀ náà wọ́n náà ti jẹun náà nù àbí torí wọ́n bẹ̀ gẹ́ ó lè pọ̀ àyàkú ọmọ ẹ̀yà lóòótọ́ wo sórí bó wọ́n ṣe wà yìí owó mi ti wọ 6,000 lákàtì báyìí mo sì lè kó fún ọ tó fi máa lọ dìbò ẹ̀ tó máa lọ tó máa bọ̀. mo fẹ́ fi 6,000 sí. owó ni èyí tí ìgbà sálárì mi lóṣù yìí o ìwọ náà ní ti gbogbo ẹ̀wù. má fọ ọkàn mi bẹ̀yẹn ó má rìn mí Ní máa rìn ó kí understand pé kó má rìn yàn ni. ẹ̀yin ò lówó àwọn kílẹ̀. mo ràn gàbọ̀ mi ní òòlà ìkí ẹ̀ pé. òkú ti ń rí mi fín ọkàn rẹ gan ti fọkàn bọ́ sọ lára mi yá gbà pé mi gan ti rí ìhòòhò rẹ. orí bàjẹ́ fún ẹ má wá rí òwò mi kí ló fẹ́ rí òwò mi fún. díẹ̀ náà ní ìmọ̀ àdí kí n kọ́rí lọ́wọ́ sàlẹ̀ kí ló ṣe é tó síbẹ̀. orí máa wá síbí mọ́ orí máa wá síbí. owó ní pẹ́lẹ́ máa lọ́mọ ẹ̀jẹ̀ kò tó kó ló ṣe sí ẹ. orí ọ̀gá. ẹ tiẹ̀ dúró náà ẹ̀yin ṣe máa ń sọ̀rọ̀ sọkúsọ lẹ́nu báyìí. sọkúsọ bíi ti báwo òótọ́ ọ̀rọ̀ ló ń sọ bí báyìí náà sẹ́yìn ògbó nàìjíríà ni. òótọ́ ọ̀rọ̀ òṣìṣẹ́ dáadáa ò ló ń sọ lẹ́nu. o ṣe máa fi Dangote wọ $10 kí ni achievement $10 nàìjíríà yìí. ẹ gbà mí $10. gbẹnu ẹsán báwo ni mo ń kọ́ bí ilé nù bá a sì ṣe ń kọ́ bí ilé tó ló ń jò bí omi ọ̀sọ̀rọ̀ ó gbọ́ ilé wọn gan àbí ẹ̀kọ́ méjì wọ́n máa jẹ kan báyìí kejì á máa wòran ni Dangote sọ $10 orí ẹ̀ ti gbòó. sọ fẹ́ kí pépà bọ̀ mí lẹ́nu ni. láyé ẹ ti kánra jù jàre. ẹ ní sùúrù pọ̀ lára yín. Dangote sọ $10 àbí kílẹ̀ wíwọ̀ dáadáa ẹ tẹ bá a dá sí gbogbo nǹkan tá à ń sọ látẹ̀kọ́. èmi máa bá yàn kawó olówó nígbà yìí rí mi ìburú eégún yòó léwèrè $10 lówó tirẹ̀ Dangote náà ní tirẹ̀ ni èmi náà ti ráyè tèmi fún lówó tèmi kémi náà mọ̀ sí ráyè ló bá tán. ẹ̀yin dada ìwọ tiẹ̀ mọ́ da wọn lóhùn ṣé rí ẹ̀yin yìí orí yín burú òun bó ṣe jẹ́ pé exterior rẹ̀ da interior rẹ̀ òun ló wọ́ sí tó jẹ́ pé béèyàn bá ti èèyàn mọ̀ kó lè sọ̀rọ̀ gidi jáde lẹ́nu ó lọ sí ẹ̀yin méjèèjì ẹ mú ìdání bíbá ẹ máa ka pépà sọmọ kọ́ ti jẹ́ mí ní $10 owó pépà tó ń ka njó ni ẹ wàá sọ pé àgbà àwọn ẹgbẹ́ yín wáṣẹ́ ẹ ní wáṣẹ́ wàá jókòó sí báyìí òun á gí $10 Dangote o tó bá pa fámìlì ẹ̀yin méjèèjì pọ̀ ta ló lówó tó mọ̀lẹ́bí wọn nu yín ẹ̀yin tó yẹ kẹ́ lọ wáṣẹ́ ṣe tẹ̀ ń borí búùkì bí pépà mi lẹ́kọ̀ọ́ kó sí. ọ̀gá fẹ́jọ́ bàbá fẹ́jọ́ ẹ farabalẹ̀ bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ bótòbótò nìyẹn ẹ ti ríṣẹ́ sí gbòòrò ni. iṣẹ́ fún làwọn ṣiṣẹ́ fún làwọn fi bàbá ọba yíra kì í ṣe. ẹ jókòó sí ìbàyí ti pépà. má tẹ̀ dáhùn lóhùn onírànù ni wọ́n ń bá kàyọ́ àjọ 2x2 fún yín gbogbo làkẹ́yìn yẹn á ti parẹ́ dànù. ìwọ tó o gbádùn ibi ṣòkòtò ni mo ti mọ̀ pé o gbádùn ó lọ sí ṣòkòtò tóbi ju sẹ́ẹ̀tì lọ wọn ò ní níṣẹ́ kankan ṣe àdàdà àbọ̀ ọmọ rí gbèsè ayé ń báyìí ni wọn ó lọ sí wọn ra pépà látàárọ̀ wọn máa kà á dalẹ̀
ìmí ti kà débi pé wọ́n ka pépà yóò lu òsódì kejì tí kọ́sọ́mà bá mara wọn ò rí tọ́nu ẹ̀ padà ní láì sọjà pọ́tà. ẹ má bínú àmọ́ ẹ̀kẹ́ ìbú yín náà pọ̀. ṣé ilé tí mo sọ pé ẹ̀sìrọ̀ rẹ̀ da ìtìrọ̀ rẹ̀ ò da kí wọ́n á ní ó burú bẹ̀. ẹ mọ̀ wí ẹ̀kẹ́ ìbú yín náà bẹ lára yín ẹ̀ sàsán àbí bí bọ́ọ̀lù yín ní kéwọn. ẹ wò ó. dáadáa ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáa o ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáa o ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáa o sáàmù kà bóyá o lè rí àdírẹ́sì kọ̀ǹpútà fìlè kan bẹ́ẹ̀ pàrọ̀ mẹ́mórì káàdì ọ̀rọ̀ ọ̀dọ́ rẹ̀ kan yọ mẹ́mórì káàdì èdè ìlú yín kò kan stọ̀ míì síbẹ̀ bọ́sì wa kò sí nǹkan tó fi yàtọ̀ sí rásìkì múnú tó bá wọ Jamaica bọ́sì wa èdè ló lè jẹ́ kán dọ̀ padà torí tí ìyẹn bá ṣe bla 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 tó bá sọ èdè jáde báyìí táwọn rò pé bóyá bàbá Ògúndé àbí bàbá Afọláyàn ló wá láti kíni. Ọlọ́run ní jẹ́gun sórí burúkú ń bá lè kọjá nǹkan kúrò ní Nàìjíríà báyìí ayé mi dànù ní ọba ti rí mi wọ́n ti mọ̀ ó ń bẹ lára mi láti lé rání ẹ̀wù tọ̀tún tòsí balẹ̀ yẹlé wọn kó lè wọlé ìgbóni ẹ̀ máa tòsí. èmi náà rí pẹ́ yẹlé ni ọ́ bọ́ bá dé lo ìbò ọ́fíìsì àwọn tí wọ́n lè mọ wọ aṣọ fún àwọn bèbí bùtíìkì tí wọ́n kàn wá aṣọ fún tọ́dún báyìí. ẹ mọ bí yìí mo ti rá. níbo. ìlú òkè. irọ́ ìlú sàlẹ̀. ìgbóni ẹ̀ máa tòsí ẹ mọ kọkàn ìgbóni ẹ̀ tòsí. ṣé pé kò sí gbọ́nà tó tòsí rí. irọ́ ni àìmọye àwọn tó ń ta pákó tó ń sọmọ ọ̀dọ̀ àwọn mi ń tàṣọ. bẹ́ẹ̀ bá ti ń wí kòtòkòtò bí ẹyẹ àwòkó bíi tiyín báyìí náà a ti mọ̀ wí ọ̀rọ̀ yìí ń bẹ lẹ́nu yìí dá ẹ wo àkàrí náà tó ètò ẹ̀sẹ̀ nìyí kìíní ọ̀nà ẹ̀pù náà. ọjọ́ tètè kákọ́ lè mọ ibi tó gbà nu gbogbo ẹ̀. ọ̀nkọ́ ààrẹ mọ́. àǹtí Yọlá. ẹ máa kú fàájì. àbí fàájì náà mo mú júùsì ẹ̀ ń pè ní fàájì bá a mú wáìnì ńkọ́. ṣé yóò wẹ́ pé àti wáìnì àti júùsì àti chinchin tẹ̀ ń jẹ yìí gbogbo ẹ̀ àpapọ̀ fàájì ni. àǹtí Yọlá ó dáa mo ti gbọ́ fàájì ni ẹ̀sùn ẹ̀ ṣàkótọ́jú mi. àwa ni ẹ gba fóònù ẹ fi síìmù sínú ẹ̀ so kẹsẹ̀ máa manage ilé iná títí tí ẹ̀gbọ́n yín máa fi dé àwa bá yín replace ẹ pẹ̀lú better phone. àti Yọlá èmi nìkan tán ẹ wo ẹ̀rí yóò jẹ́ kí wọ́n láìkì yẹn ẹ mọ èèyàn tọ́jú tẹ̀lé lágbára Ọlọ́run torí wẹ́ẹ̀ ń tọ́jú mi nínú ilé Ọlọ́run ẹ̀ dùn yín nínú ṣẹ̀gbọ́ ẹ̀ṣẹ̀ ìyá àríkọ̀dá mi yìí kì í rálé déédéé wọn ẹ má wọrí Ọlọ́run kò sí nínú ẹ mọ̀ tètè rálé. àmì o. ẹ mọ́kàn yín balẹ̀ àmọ́ Èkó yìí wọ́n burú lẹ́kọ̀ọ́ èèyàn gidi pọ̀ lẹ́kọ̀ọ́ báwo lè yẹn ṣe kọ́ bọ̀ mí nínú àpò ó sì yọ fóònù ó sì tún á mú síìmù mi ó jù sí mi lápò ó sì gbé fóònù lọ. ọkọ rẹ mú àwọn area boys nìyẹn ẹ wò nǹkan tó ń sọ fún yín ni pé welcome to Lagos. tó èmi náà mo ti welcome ara mi sẹ́kọ̀ọ́ báyìí o àtẹ̀mí àtẹ̀mí area boys àjọmọ́ fúnra wa lẹ́kọ̀ọ́ yìí ní mígàn nígbà. ẹ wo ilé mo jẹ oúnjẹ ti rẹ́dí o mo dẹ̀ ti sẹ́rẹ̀ sórí dining table. Yọlá Ọlọ́run má jẹ́ kẹ́ bọ́ mi pa. ẹ ṣàtètè wá jẹun. ìyá mo ti gbọ́ mo bọ̀ ẹ ṣeun. èmi náà lè ní fóònù mọ́. Linda. kí ni problem ẹ ṣé ìwọ rẹ báyọ̀ sọ̀rọ̀ kó má fọ ọkàn rárá. wo nǹkan tí mò ń bẹ sọ kò gbọ́ wo gbogbo ìkànnì ẹ kì í ti gbé ẹ kì í ṣe nails ẹ kì í ṣe pedicure kì í ṣe manicure fún ẹ look at you máa wọwọ́ ẹ náà kì í ṣe fún ẹ. kí ni pedicure tó ń ṣe kiri. gbogbo ọwọ́ ẹ ó máa clean á look clean ó máa lint and all that. báwo ló bá ṣe kọ́rán fún mi báwo lè kọ́rán ló fẹ́ ṣe fún mi báwo ló ṣe fẹ́ help life mi. ó máa help life ẹ cause tí n bá yẹ túlẹ̀ ayé ẹ ṣe ẹ àwọn tó bá ti rí wọn á mọ̀ pé life ẹ ti change. Do you know what I'm saying? Mo like ẹ gan mo dẹ̀ fẹ́ yẹ kó gbà fún mi kí n fẹ́ ṣàyà. wọ́n fi mi ṣàyà bẹ́ẹ̀ yẹn ṣe kàn máa ń fèèyàn kan ṣàyà nìyẹn ṣé ọmọ nǹkan tó ń sọ. mo mọ nǹkan tí mò ń sọ. ó kàn ọmọ nǹkan tèmi ó rò. Kí ló ń rò. bí wáyé tí mo gbà wrong bread lánàá kárí gbogbo small ones báyìí gbogbo èèyàn ti máa parí gbogbo nǹkan tó pa níbí bùkàn wá wà ń bí bùkàn wá pa mí. ṣé ìbálẹ̀ gan-an ní ẹbí kò lè wọnú kọ̀rọ̀ mi kó ló wọnú again. tó bá ti gbà fún mi ó gba bread tó ń pariwo yìí o ní ìdẹ mọ o ní láti ta bread. báwo mo ṣe rí ní bread bá kí ni mo fẹ́ máa jẹ kí ni mo fẹ́ máa fi. máa take care náà máa sanwó bread gbogbo yìí ó máa change life ẹ I'll send it to school you know ọgbó bread tó ń pariwo yìí just out of it.
wá ẹ̀bùrẹ́fù mi bí bàbá èèyàn tó dáa jẹ́ ká máa rò. Ó dé má ti lọ. Bọ́n kó má máa sọ̀rọ̀ kó má fọwọ́ tẹ̀mí ní bọ́ọ̀dì. Ọ̀dà mo nífẹ̀ẹ́ ọ̀dọ̀ gbà. Jẹ́ ká máa rò rí. Mo fẹ́ tún ẹ ṣe ni. Kó ni máa rùn mo gbé ẹgbẹ̀rún mi. Ó dé má ti lọ jọ. Má yí búrẹ́dì mi. Má ti lọ. Ẹ̀wà búrẹ́dì wọn náà dẹ́ ń gbèrú. Wá máa sọ fún kí bá ń bá sọ̀rọ̀. Wọ́n bí báyìí. Kí ni mo ṣe yín náà? Èèyàn sọ fún yín pé òun ò ṣe lóun ò ṣe. Èèyàn lè fi tipátipá mú ẹṣin lọ sódò àlè fọ́ọ̀tì àlè tipátipá mú mi. Ó lóun ò ṣe. Ọwọ́ yín ò gbọ́dọ̀ kàn mí o. Ṣùgbọ́n mo bá mi bá sọ̀rọ̀ mo love ẹ̀ bá mi bá sọ̀rọ̀ mo like ẹ̀ kí ló máa ń ṣe ká túnlé ayé ẹ̀ ṣe là ń sọ. Dada àbúrò ìyálẹ̀ yagi kù. Èmi ni. Ṣé bí accent yìí ló máa ń dá mi lọ́rùn? Lóòótọ́. Tí mo rò wí gbogbo èèyàn máa mú mi sí ẹ̀yẹ́ lẹ́kọ̀ọ́ yìí. Ó dé mi lọ́rùn ni o. Báwo dẹ̀ wá ní ṣe wá òkè? Mo wà òkè ìwọ nǹkan. Bọ́dà ń kọ́. Bọ́dà mi kúkú ń bẹ. Ó tẹ̀ jẹ́ òkè gbélé. Gbélé. Ìwọ̀n ọ̀rẹ́ tiẹ̀ náà nǹkan. Wà òkè, wọ́n jáde, wọ́n lọ fix nails wọn. Ẹ̀yin obìnrin pẹ̀lú à ń tọ́jú à ń tọ́mú à ń tó ìkànnà ẹ̀. Ẹ̀yin ọkùnrin náà là ń ṣe fún. Òótọ́ ni. So kí ni kí n ṣe lálejò? Nǹkan tó bá ti wà náà ni. Sure. Ok, tí n bá ní kí n fi gbogbo bọ́ọ̀dì mi ṣe lálejò nǹkan. Ìyẹn ní lágbára dé o. O ò fẹ́. Really so. Àrẹ̀mú ni dáadáa, dáadáa yálẹ̀ agi oko. Àrẹ̀mú ni dáadáa. Bẹ́ẹ̀ni. You like àwọn ṣẹ́ tí mo rà fún? Mo like rẹ o. Ilé nǹkan. Èyí ti àpá ìyàtọ̀. Gbogbo rẹ ló fẹ́ àmọ́ ìyẹn aṣọ tí wọ́n jù. Anything for you? Ó tẹ̀ tó bàtà pupa. Èló làwọn ra bàtà pupa náà? 35k. 5,000. Yeah. Bàtà yìí mo ra yóò wọ́n jù láyé mi mo ra ní 1,500 lọ́jà náà kìlẹ̀ ní lóru. Ọ̀lẹ́ mo rẹ́ǹtì ẹ̀. Anything for you. Ṣé máa sùn pẹ̀lú mi lálẹ́? Ó wù mí kébì náà sùn bẹ́ẹ̀ kìtẹ́ wù mí kún lọ́mọ àmọ́. Wọ́n sọ bẹ́ẹ̀ náà, ọ̀dọ̀ mi ló máa sùn. Ó dà, ti gbọ́. Ó ṣe, kí ló máa jẹ? Oúnjẹ. Ó gbogbo nǹkan Yorùbá ti gbé náà ni. Bí mo tẹ̀ sí ń wọ̀ ẹ́ lásán gan-an, mo ti yó lọ́tọ̀. Ní láti jẹ nǹkan náà ṣe gbọ́, ní kí n bẹ́ẹ̀ gẹ̀ẹ́tò oúnjẹ. Mi lẹ́kọ̀ọ́ ẹ̀ òye mi nìkan dájẹ́. Àwọn ọmọ yóò dá ń bẹ lẹ́kọ̀ọ́ yóò èèyàn bá rí yìí bá pè lọ́mọ mi gan-an tó yẹ kéèyàn jiyàn. Benzema, come tell something now, abeg, come. Peter. Omo. Abeg, see wetin this follow idiot dey follow me talk. Ọmọ. Kí ló sọ? Ọmọ ẹjọ́ ti client yìí, ó ń sọ fún mi pé òun lọ bank, kí wọ́n sì tòun down. Wọ́n ní wọ́n fóònù gbogbo fọ́mátì pé scam nìkan tó ń fẹ́ sanwó fún ṣáà bí kò máa sanwó yẹn. Mo ti mọ̀ kó máa já client yẹn, mo ti mọ̀ kó máa já. Mo lè fi gbọ́kànlé client yẹn, mo ti gbọ́kànlé owó yẹn. Ibi tí mo bá sọ̀rọ̀ bí kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó fẹ́ sanwó rárá. Kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí ẹ̀ pé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó wà ló máa. Tí ẹni sùn náà dẹ̀ ọkọ̀ crack brain mi náà. Ọlọ́run ti sún mi o, ó ní nǹkan tí mo wo tẹ́rì o. A ní láti kú ìṣèlú kan tá a bá kú ìṣèlú sí tá a gbé wọn ságbárí tá a ṣá bí wàá tó pé a pé. Ọmọ abẹ get me lighter abeg. Oya, kò sí mú ìwà ìbúrẹ́ mi tẹ. Ẹ máa rí pé ẹ̀ ń sọ̀rọ̀ látàfà mi ò sọ anything. Ó nídìí tí mi fi sọ̀rọ̀. Ẹ̀wọ̀n bí ṣe rí nígbà míì tí ọ̀rẹ́ méjì mẹ́ta mẹ́rin bá ti wà. Tó bá ti jọ ń gbé pọ̀, wọ́n ń ṣọ̀rẹ́ mọ́, wọ́n ti dọmọ ọ̀yà. Don't do a lot of correction. Èmi ò ṣọmọ ìyá ẹ̀ o. Àwọn ọmọ ìyá ẹ̀ ni. Kò sí wàhálà. Tó bá ti sọ pé òun ṣọmọ ìyá mi, ìyẹn òun ṣe problem. Bẹ́ẹ̀ jẹ́ kí mi sọ̀rọ̀ tèmi. Ẹ wo bí mi ní kẹ́ máa ṣiṣẹ́ yín o. Hustle is hustle. Bẹ́ẹ̀ bá ṣe mọ̀ láti lè make owó yìí ní kẹ́ make. Bẹ́ẹ̀ òótọ́ ọ̀rọ̀ nígbà mi ọmọ ìyá àsọkúsọ ni bọ̀ máa sọ.
ẹ wo bí báyìí tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ yín mi ní kẹ́ má ṣe bẹ́ẹ̀ à ń fa gbó à ń fa sìgá yóò fi dórí bàbá lẹ́ǹfà yìí mo mọ̀ pé tẹ́ bá ti fa bàbá yìí sí ẹ máa wọ kitchen ni mo mọ noodles tẹ́ máa ń jẹ ṣé ní gbogbo tẹ́ ń fa yìí ó máa tẹ́ ò lára yín tí ò bá tẹ́ ò lénìí ó máa tẹ́ ò lọ́la tó bá dẹ̀ tẹ́ ò lára yín lọ́la kò sígbà tí ò ní kàn mí ẹ máa rántí àtúbọ̀tán o ẹ dẹ̀ má gbàgbé pé health is wealth health yín wà very very important. health kí you there. èmi. wá sí bàbá ti yá wẹrẹ ni ṣé bàbá ti yá wẹrẹ ni sójà ti yí ni. kí ló sì yá sí ti yá wẹrẹ. ẹni sùúrù ẹ bá a jà rẹ. àrò gbà má bẹ kó sójà yìí. Benzema ń pariwo Benzema ó ti pariwo. ẹjọ́ ẹni sùúrù ẹjọ́ nítorí Ọlọ́run ẹni sùúrù ṣé torí pé mo advice yín lélẹ́yìí fún bá mi sọ̀rọ̀ báyìí. nígbà tí mo máa dé bíbá ẹ ní bọ̀bọ̀ yìí lò fún mi náà ìgbà wọn wá bẹ̀rẹ̀ sí tó lówó fún mi ṣé torí kan tó gbé mi wá kí tí wọ́n máa gbé lọ́dọ̀ yín ìyẹn ló kọ́ máa disrespect mi. Benzema Benzema Pato Pato èyí ni dalẹ̀ mo mọ̀ ní kó wọn kí tó dájọ́ ara kí tó dájọ́ ọmọ tó ṣẹlẹ̀ ìjọba ń bọ́ sínú àwọn bàtà ìlú olùkọ́ wọ oṣù náà bábí kò bá tó tọ̀ bá lè wọ́n ti lẹ́yìn ìgbà ẹ̀. lórí tó kí ṣúra ayé ẹ̀. Dada wu, awu, dada wu, Aremu ni dada. Dada yale agi oko, Aremu ni dada. Ìsìn ẹni sí. Wọ́n fẹ́ sì wáyé kí wọ́n ìṣẹ́ kó rà ó. Wọ́n ìjà kò rà ó. Kò rà ó dáadáa. Agége bread. Agége bread. Para bread. Ó lè fẹ́ ra ìwà gan-an mọ́. Yóò bá yá bọ́ ọ̀rẹ́ ìrà sí lẹ́nu. Bẹ́ẹ̀ délé rò. Ṣé ìgbélé ló ní ẹ̀? Eré yìí, 70 naira. Ẹ kí n fi butters. Rẹwà. Bẹ́ẹ̀ni yìí dọ̀tí ó kéré. Kò dọ̀tí bí bó ṣe máa ń rí rí. Bí ìfẹ́ ó ti dọ̀tí jù. Ó dáa. Àló dọ̀tí. Mi ìràmọ́ mi lè jẹ́. Ṣé ó ṣeré ìràbọ̀? Ó nífẹ̀ẹ́ ó bóyá tẹ búrẹ́dì fún mi. Ṣé mo tẹ ilé yìí báyìí ni? Ṣé kó dàbí búrẹ́dì Shoprite tí mo máa ń jẹ mi ìràmọ́ gbà? Àbúrò eré ṣé ìgbà tí mo kọjá ń bẹ orí kọ̀ọ̀kan Shoprite lórí mi. Ṣé mo tọ̀ Shoprite? Mo fẹ́ manage mi. Mo manage búrẹ́dì ló pè ń gbà tó pè é fún mi pé ó fẹ́ jẹ búrẹ́dì. This bread is dirty now. Ó dọ̀tí. Bread wo? Bread tí wọ́n fún ẹ tí gbogbo ẹ̀ fresh báyìí ó tọ́ pé ó dọ̀tí. Bread ṣe máa ń dọ̀tí rere. Kí ló wá ṣe báyìí? Gba bread mi ò rà mọ́. Wá ra bread. Ó lọ kó ṣe é fún ẹ. Ṣé kí mo fẹ́ báyìí manage bread mo kàn ní kí n manage kí n jẹ́ ni now? Ó fẹ́ manage bread fún mi. Ó fẹ́ manage ṣé bẹ́ẹ̀ mo ń sọ̀rọ̀ kí ẹ kékeré fún ẹ. Fún mi lọ́wọ́ bread ẹ ló bẹ̀rẹ̀ dán. Kí ló fẹ́ ṣe? Mo fẹ́ gbowó bread mi. Mi ìlówó mo lè sanwó bread mo lè jẹ́ mo lè sanwó ẹ̀. Má tọwọ́ bójú ẹ̀ tí o ti bá tẹ̀ ẹ́ bọ̀ bí o má fọwọ́ fún ó gbà ó tẹ̀ bread fún mi ó tẹ̀ bread ó tẹ̀ bread. Abẹ́ ẹ̀jọ̀. Ó lè gbọ́ orí ẹ̀ ó yí. Fún mi lọ́wọ́ bread mi. Àwọn ẹgbẹ́ wa ń school òun kiri bread kiri kò ń ṣe ijó ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi tí mo wá ra bread náà ni. Sórí kan tó ń sọ̀rọ̀ sí fún mi pé àwọn ẹgbẹ́ mi wà ní school. Àti tẹ́yìn náà sọ̀rọ̀ sí ṣé mi ìwà bread àní mi ìwà bread mọ́ mi ò dẹ̀ lè sanwó ẹ̀. Ó dẹ̀ ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀ káyọ̀ ní máa ṣe. Don't do that. Kí ló dé? Má jùlẹ̀ o. Má jùlẹ̀ o. Ẹsẹ̀ lè jùlẹ̀ kí ló ń ṣe yín ẹsẹ̀ lè jùlẹ̀. Ó ń dẹ̀ fún ẹ ní ìjọ́jú ẹ̀rẹ̀ ó ju búrẹ́dì lọ sẹ̀. Wọ́n lọ skul jọ wọ́n gbé wá skul. Ó dẹ̀ ń ta bẹ́ẹ̀ lọ́tẹ̀ tí ń bá mi sọ mo dẹ̀ fẹ́ má lè jẹ. Kí lè ra bread. Ọlọ́run máa dé ní tẹ máa rọ skul lásìrò àti tí o. Ẹ̀yin náà kò sí yín lọ́nà. Abẹ́ jàre. Ó sọ̀rọ̀ fún mi pé kò rà. Jámọ̀ lọ.
wa ládùúgbò. Ó gbọ́dọ̀jọ́ ọjọ́ kan a ó jiyìn iṣẹ́ wa a ó jiyìn iṣẹ́ wa Ọlọ́run ọba gbogbo nǹkan aréko yìí oríṣiríṣi náà lọ́mọ rí kíní ọ̀hún náà ni èdùn gé yìí kéèyàn kúkú má dá mọ́ gé ṣé kẹ̀ádà ọ̀gbọ́ tẹ́gbọ́n ti rí ni o èèyàn náà gé bá díẹ̀díẹ̀ náà ní mọ̀mọ́ ni òun lára lẹ́kọ̀ọ́ yìí. bá dọ̀jọ́ ọjọ́ kan a ó tẹ wa. àǹtí Yọlá ẹ̀yin lẹ́ ń bẹ lẹ́yìn mi. kí ló wá jẹ́ tó yẹ pé ilẹ̀ tó wá ń trim àwọn flowers yìí. a ní gardener ní ilé yìí náà. ẹ wo àǹtí Yọlá ẹ fi gbogbo yín lẹ̀ ẹ jẹ́ kí gardener máa ṣe nǹkan mi kémi náà máa ṣe yìí ẹ wo ọmọdé ní sí àgbà níṣẹ́ òun náà mú dá lè fẹ̀ ẹ wo kele tó bá wọn. ṣé ní ìkọ́ tẹ́gbọ́n yín ṣe ń sìn. èmi ni wọ́n ti sìn. ẹ̀gbọ́n yín pè mí ó ní wọn tún lè wálé mọ́ ń sìn ó ní tún di weekend. báwo ni bọ̀dá mi ṣe máa ń ṣe báyìí náà àmọ́ ẹ wò ẹ jẹ́ kí mú kinní kan yé yín àǹtí Yọlá sẹ́rí gbogbo èèyàn sí wọn kí lè dáa náà ni ẹ wò kí gbogbo akálejò ọmọ gbádùn ara nínú ilé náà ni sẹ́rí bẹ́ẹ̀ tí ẹ ṣe ń ṣe sí mi ó ti tó lọ́tọ̀ ẹ mo ti máa ń sọ sí bá mi wí àtijọ́ yìí mo ti bá yín sọ̀rọ̀ lórí fóònù ẹ wo ìyàwó ẹ̀wẹ̀ bọ̀dá mi ìyàwó bọ̀dá mi o èmi náà fẹ́ mọ̀ràn níjọ́ kan sẹ́rí báyìí mo ti á mọ̀ yín báyìí ẹ wò kódà ìtọ́jú yẹn fún mi ó tiẹ̀ ti tó ẹ mọ̀ sí yọnu gbogbo yìí mo bá lágbára mi máa mú ràn yín lọ́wọ́ ìyá àgbọ̀nà bá ti máa tọ́jú ìyàwó ra nù ẹ wò ń bá gé kinní tán ẹ bá mi kó gbogbo nǹkan aṣọ yín yóò bá dọ̀tí ẹ kó wọn lẹ̀ ẹ á bá yín fọ. ẹ̀fọn ni ẹ wo ẹ má ṣe yọnu jàre. ẹ jẹ́ kó ṣe yọnu àti Yọlá ìyá là ń bẹ fúnra ṣebí ìyàwó bọ̀dá mi ní ọmọ ọkọ yìí lèmi náà ẹ wo kèsì ìyá àlè múra rárá lọ́wọ́ àǹtí Yọlá ẹ mú kele tó bá. anyway ẹ mọ̀ kọ́ tẹ máa ṣe ń sìn ẹ kọ́kọ́ fún mi lélẹ̀ náà ẹ máa bọ̀ nílé kẹ́ wá jẹun náà ẹ máa bọ̀ kẹ́ wá jẹun. ẹ lọ́ọ́ má jẹ́ kẹ́ fọ́ mi palẹ̀ kúrò. ẹ ṣáà máa bọ̀ kẹ́ wá jẹun náà kẹ́ lọ ṣáwà kẹ́ wá jẹun kẹ́ máa ẹ̀jọ́ ẹ̀. ẹ ń tọ́jú mi o ọ̀rẹ́ bá mi tọ́jú ẹ̀yin náà. Hello baby me. Where you now? We're waiting. Okay then. Ìtì bàbá àpáṣà ẹlẹ́tì àwọn. ẹ á wòye mi ní. ẹ̀dá ọmọ làárọ̀ pé o dáadáa ìwọ náà ìṣe èèyàn sẹ́ranko. ní kẹ́ni bó ẹ̀rẹ̀ ayé lóde láti pààrọ̀ ọkọ̀ rẹ̀ ń pẹ̀lú ọlọ́mọ láǹgìdì. kílẹ̀ yìí mọ̀ ẹ̀ mọ̀ kọ̀ọ̀kan. àfin mo lẹ̀ mú lọ. Linda lorúkọ mi. Linda. Gate man wa ni wọn. Oh really? Má ti ju sẹ́ rẹ̀ ní ti ju sẹ́ mi. Ẹ kú ìtọ́jú bébí mi ẹ ṣé gan. Bébí. Tó sì kiri ewu mọ̀ ń tọ́jú lára rẹ̀. Ẹ bẹ̀rẹ̀ kọ́tọ̀kọ́tọ̀ nù. Wá ẹ̀rín ẹ̀ pa mi ọ̀ ń lọ́nu. Bólẹ̀ ń lọ. Ẹ̀rín ẹ̀ pa mi wọ́n fi ẹ́ bòkun ni. Ṣé ìgbọ̀n yìí adájú ní pátákan yẹ yín kó kiri lọ? Ọ̀dà ẹnu ẹ̀ lọ́wọ́ ọ̀tún awítá ìwé tó lọ mímèrè. Bólẹ̀ awo yín lọ. Báńkìrà drink sir. Èèyàn gidi mọ̀ lẹ́yìn o ẹ mà ní dáhùn láéláé o ẹnu mi wọ̀ dímú pé ọ̀la fi èèbó ni ọ́ o ó ṣe o máa mú lọ ẹni tó bá wọ̀ ni o fi rọ pé pààtì túta wọn bá ya ẹnu rẹ̀ ọ́ yà dáadáa ẹ di okùn ẹ tó fà á yọ kí ẹ sì di bọ́ mi fún ẹ má mi kéde ẹ̀yin ò rí mi ẹ má mi. ìwọ náà kò fẹ́ ṣọmọdé mọ́ ó mú tó nǹkan tó ń ṣẹlẹ̀ ilẹ̀ bàárọ̀ fún ẹ ó ti sùn mí. àǹtí yìí mo ti sọ fún yín sùúrù lẹ máa nílò sùúrù tẹ́tí ní láti jọjọ́ ẹ̀ tí kò sún yín ẹ ṣẹ̀ṣẹ̀ ó fẹ́ máa sún yín báyìí má fara balẹ̀ ni everything will be fine. ó ti fi ṣe kó bí àmì ní sùúrù náà. tí mi máa ní sùúrù ni wọ́n ní ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Kejì mo kún ní sùúrù. Kejì. Ṣó ti meet Àrẹ̀mú àbúrò ọkọ mi rí? Ìwọ tó ní dáadáa yẹn. Ṣó
Should you be handsome boy? In fact, go handsome nìkan. He's so loving. Shumo, very loving, very caring, very cool-headed. Boy, you know, push him and bring me cake. He's so respectful. I'm beginning to have feelings for him. Some sort of, feeling. Auntie, kúrò lè sọ lẹ́nu yìí. Nǹkan tó yẹ ká ṣe kẹ̀kẹ́ máa bá wa wí, òun lè sọ lẹ́nu yìí. Ẹ má jẹ́ káwọn èèyàn bá wa gbọ́ now. No, I'm disappointed. Kejì, mo fi pé àbáràdàn, adẹ́fọ̀bẹ̀ṣẹ̀ bọ̀. Àbáràdàn, adẹ́fọ̀bẹ̀ṣẹ̀ bọ̀ àǹtí yìí. No. Ẹ má ẹ̀ka ara tàbá yín gbọ́ o. Wọn ò gbọ́dọ̀ gbọ́ ẹni feelings fàbúrò ọkọ yín. Kí ló kọ yín? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? No. Mo ti gbọ́ kẹ́hìn sí àlàyé, mo ti gbọ́ Kejì. Ẹ wá máa. Kejì! Mo ṣàyìn rò ní ṣáà ní ṣọ́run láti ń jẹ èkúté onídòdó. Ìtẹ́lọ́rùn bàbá ìwà. Ohun tá a bá ní ó yẹ kó jọ ní lójú. Ìtẹ́lọ́rùn bàbá ìwà. Ìtẹ́lọ́rùn bàbá ìwà. Ohun tá a bá ní ó yẹ kó tẹ́ni lọ́rùn o. Ojú kòkòrò dá. Nani, òun wà nílànà ni o. Èmi ló dé yẹ ti sùn ní wòye. Ààrẹ mi, mi ò ń sùn ní. Oorun ìrà bá wò. Nígbà yìí ṣe wẹ̀ sùn lọ́sàn-án, ẹ bá sùn dáadáa oorun ìrà. Ẹ dúró, ẹ wò, àǹtí Yọlá. Ẹ jókòó síbi yàrá. Ẹ jókòó. Gbogbo ìjọba fẹ́ sọ sọ́rọ̀. Ọ̀rọ̀ yín ti yé mi. Ẹ wò, ẹ jẹ́ kí n sọ kinní kan sí yín. Agídí nìgbóná ní o. Àwùwà àbàjẹ́. Èmi ilé gẹ́sìn ẹ̀gbọ́n mi. Mi kọ́ mi báwọn nílé. Ààrẹ mú kí ló ní. Jẹ́ kí anybody bẹ̀rẹ̀ wọ́ ṣe. Ipò kì í ṣe ṣe náà. Nǹkan bò dá ẹ̀ tí ẹ náà. Ẹ dákun ẹgbẹ́ wọn yín sọ̀rọ̀ jáde. Èmi ló tẹ̀ máa ń ṣe gbogbo yín lẹ́kọ̀ọ́ iná ìwà ìbàjẹ́ ìjẹ́kẹ́ gbádùn. Èèyàn gidi ni mo pè yín. Ìmọ̀ bí ti yín náà ń bẹ lára yín. Bó bá yá nísìnyí ẹ mọ̀ gbé kíní bọ̀dá mi lọ́ta. Ẹ yá mo lọ. Èkó yé mọ̀ ṣèlú yóò dá o. Ṣé gbogbo òṣìyẹ tẹ mọ́ sí lẹ́kọ̀ọ́rẹ́ bó bá yá nìsín náà ní mọ̀ gbé kíní bọ̀dá mi lọ́ta ni náà ní ìsìn yìí mọ̀ lọlẹ̀ yín àlè ìjẹ́ mọ́ bá yọ̀ náà tí a ń lọ́jà rẹ̀. tó bá sọ pé ẹnìkan fẹ́ mú strawberry
wọ́n wá ń wá káàkiri wọn ní kán lọ ra fún wọn. ẹni ò ní láti lọ sí kán lọ ra. How do you mean? Ìwọ owó lẹ kó máa pè ní scott ẹ. Well, ṣé mo pé iṣẹ́ omi ni mo ṣe ṣe? Yes, because wọ́n ní láti service body ẹ̀ dáadáa. Kí n squeeze ẹ̀ sọ́ọ̀tù àti òsì. Kí o gbọ́ lè mọ̀ pé òun náà dànù. Bọ́dà, ẹ̀wọ̀n pé mi àgbà ti dé. Àgbà? Níbo? Ó ń ṣàgbà wẹ̀ ó dàgbà lójúbọ níbẹ̀, ó dàgbà ọ́. Ṣé gbé gbomi bí aṣọ ni? Ó dàgbà ọ́. Èmi ò mọ̀ àbí bí wọ́n ṣe ń sọ sí o. Ọ̀dẹ̀ tí mo náà nìyẹn. Really? A jẹ́ pé mi lè jáwọ́ exercise àtàgbò tí mo mú gbà mí. I should continue taking that. Sure, of course. It's important. Okay. No problem. No problem. Bolola. Bolola. I'll be at home. You don't need to be at home. I've not just said tomorrow. I just want to surprise you. Really? Yeah. I trust you. Mo ń gbọ́ jàre àwo. Èwo kékeré mọ̀kọ́ kékeré kọ̀ àmọ́ ẹ̀yin sàtìjú wa lọ sóòtì àdá kí ọmọ ọkọ kí mọ rún ìyàwó bọ̀dá rẹ̀. Sórí tí o bá wo dáadáa ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ń tó sọ eléṣù èèyàn kan ní ó jẹ olórí òbú obìnrin ní ṣe bẹ́ẹ̀ bí ìgbà téèyàn fẹ́ dáàrin ìwà àtẹ̀gbọ́n rẹ̀ wù ní. Kó jẹ́ ọ̀rẹ́ sọ̀rẹ́ gan kò dáa ká má wá sọ pé ó mọ̀ pé wọ́n làbúrò ọkọ ó wá ń ṣe sí ọ mọ̀ ṣe sí o. Ṣẹ̀rí ká má parọ́ ká má jalè ṣẹ̀rí bọ̀dá mi náà kì í ṣèyàn dáadáa kì í gbélé ibiṣẹ́ bó bá wò ń bọ̀ lọ́la kì í ní dé níjọ́ márùn-ún. Ẹ kò wá sẹ́nu ẹnu tiẹ̀ ni mo ti gbọ́. Bọ̀dá yìí kì í gbélé bó bá lóun bọ̀ kò ní wálé ìwọ ni wọn bá náà lè yan fáyìn sí ó yẹ kí wọ́n náà ọ́gìlì díẹ̀ sọ ma pé bẹ́ẹ̀ bá fáyìn wọn kò yàn sí pírọ́blẹ́mù ara pé tó bá ọ́gìlì díẹ̀ ní ìsìn ìyàwó bọ̀dá rẹ ó lè ṣe síta kó mọ̀ sí sọ́dọ̀ rẹ̀ ọwọ́ sọ pé bọ̀dá rẹ̀ gbélé. Ẹ bá mà ti yọlá ó fáyìn ju gbogbo yẹn ń rò ń lọ o àmọ́ tẹ̀ máa ń tọ́jú mi náà ni òun tọ́jú àmọ́ ìgbóná alágídí lóòótọ́ àmọ́ ìwà àbàjẹ́ ìsú lọ́wọ́ wa bá sẹ́nu mí. Bí wà àbàjẹ́ ò sì wá sí lọ́dọ̀ mọ́jú torí rẹ̀ bẹ̀rẹ̀ mọ́jú dáàrin wa àti ẹbí yín rú so gbọ́ bó bá ṣe sí ọ̀sùn bẹ́ẹ̀ lọ sórí tó bá wò kó dára rẹ̀ sí ò paná ojú ẹ̀ sẹ́nà pé tó bá fọwọ́ kàn yọ bátìrì ara ẹ̀ jẹ́ kí gbogbo sẹ́ẹ̀lì ẹ̀ kó dá ẹ̀ fáínálì kára rẹ̀ mọ́ múfù ní o bá ẹ bá múfù bí pàtó bẹ́ẹ̀ bí jẹ́ nu. àbí ọlọ́run sì ní jẹ́ kí mi bẹ́ẹ̀ bí jẹ́ o. má ṣe bẹ́ẹ̀ o tó bá ti di kó fẹ́ mọ̀ disturb ẹ̀ mọ̀ wá jókòó sọ́dọ̀ mi ní èmi pẹ̀lú ẹ̀ á lè jọmọ sí fàájì. kò sí jù bá ń lọ. kò jù báyìí lọ. Ọ̀rẹ́ mi chibi yẹn o mọ eré ṣe bí. I tell you. Mo sọ fún ẹ mo já ẹ tẹ́lẹ̀ náà mo sọ fún ẹ pé àwọn bàbá arúgbó yìí àwọn ọlọ́mọ eré ṣe jù if you know you know. As in at a time tó ti kí ni mo wọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo lọ 5k. ó ṣe ọ̀rẹ́ mi ìyẹn gangan ló fi máa ṣe wọn lẹ́yìn. àbíkó wa ń bẹ̀. bẹ́ẹ̀ tí mo bá báyìí má ní ẹ dọ́gbọ̀ owó mi. Seriously. Ọmọ my babe don win jackpot. ẹ wá ná ọ̀gá má gbàgbé ṣe nọ́mà ìdá mẹ́wàá ẹ̀dá. Normal level. ọmọ ìdá 12. sígẹ̀ ìwọ̀n ẹ̀mí. Mama o ma wet ground fáwa o ma ṣayé fún wa. Wá lọ sí ibo o ní fẹ́ yàn pọ̀ no do that level lóṣì wọ́n bí òun nìkan lòun ní nǹkan gidi ṣe lòun mọ̀ nǹkan gidi èmi gbọ́ mọ̀ nǹkan gidi mo ní ìdíwó láyé nígbà bàbá yẹn gan dàbá yẹn. nǹkan mo ní ìdíwó ká ní òní ìdíwó nílé ayé yìí. Kẹ́ni sọ̀rọ̀ ní máa ń gbà tí ń bọ̀ sẹ́ni sálàyé fún un àgbà tí bá ń bọ̀ sẹ́ni. àyè gba tápà ń kọ́ léegun nu. àṣìyàn ló lè bọ́dá lè kálí. ǹlẹ́ o bọ́dá dáadáa. sàdákàtà yín o ẹ̀kún náà mọ́ńkélé àtàn wọlé wọn náà wọlé. torí kan tó cause mọ́ ìsìkéyàn kó máa fọ́kọ̀ bráyè mo sọ fún ẹ yorùbá gan wọn ni tí ìṣòyàn bá tẹ̀lé wọn máa fọwọ́ bò ó jẹ wọn máa ṣe kí fẹ́ẹ́ rẹ wọn máa pariwo wọn bọ̀
mọ̀ ń sọ débi kó ìwọ náà fi lè mọ̀ pé kíní ń bọ̀ ni kó fi lè pàdé ẹni bí bẹ́ẹ̀ ń lọ mọ́kà náà ni. wọ́n ṣe tó ń bọ̀ wá gbẹ̀rù mi èmi nìfẹ́ máa rọ̀ kó fún mi lọ́wọ́. lórí fún mi lọ́wọ́ mọ́tò ni. owó mọ́tò kí ni mo fẹ́ fún ọ ṣé wọ́n wọ mọ́tò kiri búrẹ́dì ni. ẹnu ẹ̀ pèsè mi pé èmi máa ń wọ mọ́tò kiri búrẹ́dì èmi máa ń wọ orí fún mi lọ́wọ́ pẹ̀lú. pẹ̀lú kíni àjọgbádùn ẹ̀kọ́ ni òní pẹ̀lú ọwọ́ tó ń ta oníwọ̀n pẹ̀lú tèmi nìkan ni. kò ṣe bẹ́ẹ̀ o yorùbá kò wọ́n sọ pé orúkọ téèyàn tó máa sọ mọ́ ẹ̀ ó wà nínú dáyàrí kò sí problem gbẹ̀rù mi. nínú dáyàrí kọ. gbẹ̀rù mi. ó wà lórí Facebook ni. tí ò lè gbẹ̀rù mi àbí ìyàwó orí burúkú tó wọ̀rọ̀ jùmọ̀ mi ní touchline. gbẹ̀rù mi. ẹ jẹ́ ẹ̀kọ́ àti ríra wa kíkọ́ máa bú mi tó bá wù ọ́. mo gbórí burúkú ni ẹ mo gbórí burúkú ni ẹ. ẹ kí ni tí o ṣe farabalẹ̀ tó wà lọ́la síbi àtò. ayé máa bàjẹ́ fún ẹ tó bá fọwọ́ fún mi kí kó ṣe bí ẹ bá ṣe ṣíṣí bù sọ pé èèyàn tó láì sí ni ẹ àmọ́ rí burúkú ni ẹ. n tó jọ. ìyàn mẹ́lẹ́mọ̀ sọ yín sọ ẹ̀ sọ géètì ìyàn mẹ́lẹ́mọ̀ sọ yín sọ ẹ̀ sọ wọ́n yọ yàrá kótó kókò yìí ẹ̀yin náà gbé mọ́kele wọlé ẹ̀rùn nírùnkùn sẹ́mọ̀ bí ẹ̀wọ̀n lẹ́mú ṣeré. ẹ̀wọ̀n kẹrin wọn pè léyìn òkèrè wàhálà adájọ́ tó bá bá mi sọ màá lónà wá tẹ̀sí ẹ̀wò ń bọ̀ bá débẹ̀ ní ó rí pé eléyìí ọjọ́ rẹ ti pẹ́. ẹ wo yóò pé yìí lẹ́ ń sìn. ọ̀gbẹ́yìn mi lọ́yọ́ máa wà tí n bá ti ń ṣe nǹkan irú ọmọ nísìn bó ṣe dúró bá ṣe ń sọ̀rọ̀ ojú ń tì kò ní fẹ́ wá mọ́ bá nísìn. èmi èyí bá yín dá sọ̀rọ̀ ọmọ yẹn mìíràn ọmọ yóò gbèrè yóò gbèké o. ṣé ńgbà tẹ̀sí pé dì lọ́fẹ̀ẹ́ máa sọ̀rọ̀ ṣé dé ibẹ̀ mo fẹ́ jẹ ni. My name is Crazy Jesus. Code number 002. I kill for a living. Teresa Taylor. Code 011. I kill for a living. Ganda Costa. Code number 001. I kill for a living. Ide Jagua, the new member. Code number 015. I kill for a living. Lord Lucifer! Code number 000. I kill Pastor and Cancer. I kill Pastor and Cancer. báwo ni àdúgbò sà. ṣé òun yọkùn sí ni. ọlá yín ni ọ̀gá. ọlá tèmi. ọlá yín ni sà. ẹ wo oúnjẹ yẹn ń jẹ ni o ẹ wo wọn lè jẹ tẹ mọ bẹ́ẹ̀ ṣe ń wò wọn. wọn jẹun ju kán lọ. ẹ ṣé mo dúpẹ́. èmi ọ̀gá ẹ̀ gan àfi bíi Buhari. ọ̀gá ẹ̀jẹ̀ ológun kan ni òjò tájà. ọlá yín ni ọlá yín ni. àbójú fẹ́ rọ ẹ lọ́gbé mẹ́. ẹ ra sa. ọkùnrin ogun. yẹ sa. o kàn ń kí sí mi lọ́rùn ṣá. ọlá yín ni ọ̀gá. gbogbo oúnjẹ ló ti jẹ tán. n kì í wá jẹ púpọ̀. n kì í jẹ púpọ̀. ó dàgbé ṣe jẹun tán mi kọ́ ló dà sára ẹ̀. ọlọ́ọ̀lọ́ náà ọlá yín náà ni ẹ ra sa. ẹ kú rìn ọ̀gá ojú rírè. bó wà ní. inú mi dùn pé tiẹ̀ dédé ẹ bá wa láyọ̀ àtàlàáfíà. àdúpẹ́ fọlọ́ ẹ pẹ̀lẹ́. torí pé ká dúpọ́ lọ́wọ́ ẹni tó sojú tó sẹ́yìn. dada èèyàn ní ọ̀gá. ó fi hàn pọ́ máa yá yín ni. ó ṣe mọ ni àbúrò mi ẹ̀jẹ̀ mi ló tún kí ló fẹ́ kó ṣe tẹ́lẹ̀ tí ó bá ṣáájú sẹ́yìn. ó mójútó lé ó mójútó lé màdá gan ròyìn màdá dẹ́ pé tí wọ́n bá wọlé láti ibi iṣẹ́ báyìí wọ́n ì jáde mọ́. gbà mí gan láàárọ̀ ọjọ́ mi báyìí wọ́n lè léètì wọn tó máa lọ ibi iṣẹ́ màá ní màdá tí ó sì wá ní àwọn òṣù mọ́júmọ́ ṣé èsì ẹ̀fọn wọn ní àìfọn kọ́ nígbà wọn bá parẹ́ wọn ní ayọ̀ ni. ayọ̀ náà ló yẹ kó jẹ́ ó dá ń gbà náà. gbà mí tiẹ̀ tó lé lé wọn ó tètè wálé ẹ pé bí aago mẹ́rin wọn máa ń close ibi iṣẹ́ tẹ́lẹ̀ wọn ó tètè dé ń gbà mí báyìí ní bá sì ti wọlé báyìí wọn ò jáde mọ́ mi ní màdàmọ́ faramọ́lé o pẹ̀lú dáadáa ilé gan ti mojú wọn. àbí ọkàn wà tó ń gbìyànjú àti jẹ́ kí n mọ̀. hello kí ni mo fẹ́ máa sọ
kí ni mo rí sí ń sọ. ó dà pọ́rọ̀ ẹ̀ yóò fẹ́ yé mi dáadáa. kí ni ó wà tí màá sọ mo kàn ń sọ ni bí ẹbí ṣe dá sí ni kí ni iṣẹ́ bí mo á bọ́jú orí ìbílẹ̀ ọlọ́mọjà rí láburú kí n bá yẹn lórí ara wọn kan sí wọn a máa sọ fún ní nǹkan ni kí n tèmi n ò gbé sùn débi pé màá wọ orí ebè káàkiri kí ni ọlọ́mọjà rí àyìnlẹ̀ sọ gbogbo nǹkan báwọn. ṣé gbogbo àṣàlà aláàtà àlàáfíà. a dúpẹ́ fọlọ́ a dúpẹ́. màmá rí ẹ. ọ̀dà ọ̀gá ẹ ra ọlọ́mọ dúpẹ́ ọlọ́sàn bẹ́ẹ̀ lókè láàpẹ̀lẹ̀ lè láìsí kúrò wẹ̀ sí pọ́ọ̀sì òfófó wọ́n ti fẹ́ mú mi sáà ní bẹ́ẹ̀ tí mo rí nǹkan kan pa ìyàwó àwọn tí bá ti àbúrò nǹkan lára ìyàwó wọn tí wọ́n á sọ fún wa ni. Ni what? Kí ló ń wẹ́kọ̀ mi fún? Òkúta ẹ̀sìn ẹsẹ̀ rí ń ta gbangba. Orin. Bẹ́ẹ̀ ṣe ń yọ só, bẹ́ẹ̀ làwọn kan ń yọ gbọ́. Orúkọ ànìmọ́, èmi tí mo ti tú sí mi lọ́wọ́. Gbogbo àṣírí ẹ̀ báyìí, ọ̀mí wa. Ta ni hù tó mọ̀? Ta ni wọ́n àti ẹ̀jọ́ ń fara kóra? Ẹjọ́ ń fi kíkó di. Inú ilé mi, under my roof, èmi, ìwọ yes. Ìwọ. Òun gbatẹ́gùn mi sára. Ìwọ fẹ́ kó fọwọ́ bọ̀ ó yà lẹ́nu pé mo ti mọ̀. Mo ti mọ̀. Ṣé o ti tán? Àbí? Èmi gbà ẹ́ láyè sínú ilé mi. Wọ́n wá ń fi ara ro ìyàwó mi lára. Àbí? Ẹ wo bọ̀dá mi. Gbogbo ìyẹn sàn kiri báwọn. Kò rí bí báwo? Alájọbí mọ̀ kiri báwọn. Tọ́tà bá alájọbí ra lóun ṣe wá wá ṣá. Àbọ̀rọ̀ pé tó ló gbẹ̀rù lọ́la sórí tèmi ò ní. Mo rí olórí rí, ó pa ni. Ó sì bọ̀ wá kọ́ wọ náà. Hey, stop telling me it's embarrassing. Èmi á fi gbogbo orí já gbogbo ẹ̀ máa kó wọlé lé. No wonder náà. A jáde kò ní pẹ́ wọlé. A máa sùn láago 3. Ìyàwó tèmi sùn 3 a.m. Iṣẹ́ wo ló gbà? Nítorí ìwọ anyway màá kọ́ dájọ́ tiẹ̀ náà màá kọ́ padà sábúlé. Bọ́lá mi ẹ dákun. O ò sanwó ilé, o ò sanwó oúnjẹ, o ò ṣe kankan, o ò ní bùkátà. Bọ́lá mi ẹ dákun ẹ má dá mi padà. Ìyàwó mi ní bùkátà ẹ. Gbogbo wa láti mú un ṣe kí wọ́n máa fi look nice. Ibi tó fẹ́ parí ẹ̀sìn lélẹ̀. Àbí tó fẹ́ parí ẹ̀sìn lélẹ̀. Ó lánàá ṣe bó ti mọ̀. O rọrọ sọ, kò sọ̀rọ̀. All right. Anyway, well, let me announce this. Wọ́n ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ni, ogun ti bẹ̀rẹ̀ báyìí, wọ́n ti dé. Jẹ́ kọ́ pẹ̀lú alákùnrin náà. Ọlọ́run máa fún mi ìmọ̀ kankan nípa rẹ̀ o. Ọlọ́run máa fún mi ìmọ̀ kankan nípa rẹ̀. Ọmọ eléṣẹ́ ọ̀wọ́ ọmọ eléré àkọ́kọ́ àfi sùúrù ilé ayé gba sùúrù ọmọ eléré àjọbọ wojú mi èmi ni mo sọ̀rọ̀. ṣé ó yẹ kó máa gbọ́rọ̀ ńgáníngán pé má dálé ara ẹ̀rú ṣàánú mi ìyàwó gidi lọ́lọ́mú kọ ẹ̀ lọ́ ìyàwó mi. Ẹ wo dáàdì kò tiẹ̀ sí nǹkan tó dùn mí ní gbogbo ọ̀rọ̀ yìí tó ẹ lè imagine kí Tẹ́jú ọkọ tèmi kó máa gbọ́rọ̀ ọ̀rọ̀ riffraff yẹn over mine. ẹ̀dùn Ràìfù ń bẹ nídìí ọ̀rọ̀ yìí náà ilé rí burúkú ní Ràìfù ẹ̀ ṣèyàn rè Ọlọ́run ní ìdálé rẹ rú. No, Rafiu ò sí bí gate man mi Lèkálé ló ń pè ní riffraff ìtumọ̀ riffraff ni ẹni tí ò já mọ́ kan ẹni tí ò ṣe rí mọ́yàn. èèyàn já mọ́ nǹkan Ajagunlá ní ipa. Àní. Eré ìṣẹ́ ní èwo pa. Àní o. Ẹyẹ ṣe pé lulẹ̀ báyìí ẹyẹ ṣe pé ìyàrá. Àwọn kan wọ́n ṣe pé ní. Jẹ́ ìgbọ́dọ̀ àbí àyọ̀ ọkọ̀ òdélé mi sọ fún wọn náà gbogbo dúdú bá rí tí òun lẹ́nu sọ. Ṣé yín mọ̀rọ̀ lọ́yàn ni mo mọ̀rọ̀ lọ bọ̀dá Lèkálé. Ẹni kó gbogbo ògùn ní rògbò rájà wo ìyàwó mi ìwọ ni ẹ bẹ̀ o. Yes sir. Ìwọ náà wò ṣé ọ̀rọ̀ gẹ̀ẹ́tì mọ́ lórí ẹ kọ́ mú dání. Wo àná mi ọ̀ ṣe hàn sáré rè èèyàn níyìn. Ẹ ṣé sà. Ǹlẹ́ máa dì á.
ẹ wo dáàdi nǹkan tó tiẹ̀ tún dùn mí jù báwo ni Tẹ́jú ṣe máa firú mi lẹ̀ sínú ilé tí Tẹ́jú ò tiẹ̀ ní bẹ́yìn wò kí Tẹ́jú máa dá fi mí lẹ́nu ilé ètò ẹ bá mi ṣàlàyé fẹ́ bá mi sọ fún kó gbọ́ dáadáa kó dẹ̀ yé wípé money is not everything owó kọ́ ni gbogbo nǹkan o I need him mo need him with me ọmọdé ara mi ni mí náà. ṣé o gbọ́ báyìí ǹyọ́ ọmọ yẹn fẹ́ yàtọ̀ sí yìí wọ́n ń ṣe. èkì ló sọ orí kì í jókòó sílé kí n má ṣiṣẹ́ mọ́ bóyá lè mọ̀ pé Dangote tẹ́ ń gbọ́ yẹn Dangote òun kọ́ ṣì ń fẹ́ owó sí i. èwo ní jẹ́ Dango. ìtumọ̀ ní pé mi lè jókòó sílé kí n kọ́ máa wo kí n máa wà rò gírí kí ni fẹ́ máa ṣe nílé. ẹ wo dáàdi Dangote tó ń sọ yẹn kò níyàwó nílé. ẹ tán ìwọ́n kàn níjàmbó. ẹ dẹ̀ ẹ jẹ́ ká fọ Dangote lẹ́fọ̀ náà màá máa ṣàlàyé fún yín létà. ǹyọ́ ọmọ yẹn fẹ́ fún. ó dà mo ti gbọ́ ẹjọ́ pé yẹn ni kí n máa gbélé àbí mo ti gbọ́. sọ́ọ̀rí ẹni kó buraja yìí má jẹ́ dalẹ́ ẹ̀rú o mo bẹ̀ ọ́ ní mú yàwó súnmọ́ ìwọ náà súnmọ́. ẹni kóhun náà súnmọ́ mi o. ìwọ náà súnmọ́. ká ní gbogbo eré ọmọdé súnmọ́ mi súnmọ́ ẹ̀ tán ọlọ́tẹ̀ máa sọ fún aka súnmọ́ra wa ni. ẹ súnmọ́ra abẹ́lẹ́sì ọ̀wọ́ ọba kéré dàpọ̀ bẹ́gùn kó mọ́ra súnmọ́ kó mọ́ra ṣíọ́ ẹ̀ta ẹ má ra jẹ pẹ́ ìyẹn ní retí bá ìyẹn ní gbóná jẹ dìde lẹ́yà mi ẹ ṣeun bí ilé ayé ṣe rí nù àwọn èèyàn bá gbà sí iléeṣẹ́ àfi kéèyàn ṣọ́ra kúrò ọjọ́ àná mi ọ̀rọ̀ dábẹ́lẹ̀ náà ti ń sọ̀rọ̀ ọ gẹjẹ létè mama gẹjẹ létè ṣíọ mi ní ẹja ẹni ṣe kú ṣe ọdún ẹ ṣe dáadáa ìyàwó mi ṣíralẹ̀ kọ lè rí gúnyán mi ì fẹ́ ní rírò mi lápá ẹ ọ jèrè fúnẹ́dà o. ọmọ ni wọn ti dé já lọ. ẹ ń bẹ lára ẹ. àṣìkábà dàda ẹ. Brother, I do. You know me. This babe said die. Are you crazy? Ọlọ́run kò wọ di ó confirm. Kò wọ di ara. Ó wọ di. ṣe lè believe pé idiot yìí nuisance yìí ó slap ass mi. ó dé parọ́ mọ́ wa ó snap ass àbó gbà díẹ̀ ó gbà díẹ̀. oye ò pé. it's okay tó bá yẹ pé bẹ́ẹ̀ báyìí you must be crazy there. ẹ mọ̀ pé nǹkan tó ṣe ẹ̀sán abuse ṣá. a ò lójú tì sórí child abuse tó sọ yẹn child abuse tó sọ yẹn wo owó lẹ́ka lò fún ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn àwọn olóyè sọ ò lójú tì rárá. bẹ́ẹ̀ ṣe wáyé tọ́lọ́pàá bá ka ẹ̀ mọ́bi tó wà yìí ọlọ́run tí yóò bá ṣẹ́ ọ̀dọ́ máa lọ tí ò ní dé mọ́ sọ́kọ́ máa lè ní wa. yes ó bá lóò ní dé mọ́. ṣọlá ọmọ mi tó wẹ̀ tó bá wà jọ lòlù gbọ́dọ̀ méjì lọ wọn lé ní 24 years old. wọ́n ń parọ́ fún wọn ní ìmúgùn ní ẹ̀ ibi tí wọ́n ti jẹ́ ìmúgùn ní wọ́n parọ́ fún ẹ̀ náà àwọn ọmọdé òjò ń da 17 lọ àwọn 17 years old. sọ́rí ọ̀rọ̀ tí mo bá ń sọ yìí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n sábúrò. àyíláyé má tún pè mí lábúrò ẹ̀ mọ́ má tún pè mí lábúrò ẹ̀ mọ́ aṣáájọ́lá ni. ìsọ̀rọ̀ ok mo bá ń sọ̀rọ̀ bí ọmọ sí bàbá. ọmọ àtàlẹ́ ó sì dáàdi pọ́pùsì mi wà lé dáàdi mi wà lé. tọ́ ẹ pé yẹn ló bá fẹ́ mo ń bá yín sọ̀rọ̀ bí àwọn ẹrú mi. ayé yẹn má ti lè rí wọn ayé yẹn ẹ má ti lè rí wọn ẹ má ti wà lè rí wọn ayé yẹn. tí bàbá ẹ bá wà bí báyìí àti ẹ̀yin méjì tẹ dúró yìí ẹrú mi lè máa jẹ. aláyé wo ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ point of correction ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀. iṣẹ́ rí tẹ́ bá ti jẹjẹrẹ tọ́rọ́kọ́bọ̀ kan pẹ̀lú yahoo tẹ́ ń ṣe àbí ẹ wá máa fi ẹ bùrùkà káàkiri. yahoo yahoo lè kó àwọn ìdílé ẹ̀kọ́ báyìí. iṣẹ́ rí 1-on-1 or even 3 of you if I stand before you níbí báyìí kò sí tí o ní larí mọ́lẹ̀ nù yẹn kiss canvas but I won't do that with you mi ní ṣe ẹ pẹ̀lú yín because wọ́n pẹ́ àgbàlagbà kí ló ṣe yẹn fún àmọ́ màá kọ́ yín ẹ̀kọ́ tó kọ́ yín ni màá kọ́ yín balẹ̀ ni. thank you jare my dear. kí ló fẹ́ ṣe. ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ tó ń jẹ́. kí ló fẹ́ ṣe. kí ló fẹ́ ṣe. kí ló fẹ́ ṣe. kí ló fẹ́ kẹ̀. àwọn sábà. hello commissioner. Sakama J. ẹ mo ti dé ìjẹta ni mo padà dé mo wà níwájú complex mi bí báyìí àwọn boys kan wà níbí báyìí right now ẹ̀mí mọ nǹkan tó ṣe wọn bọ́yọ̀ tí ni o àbí kankan náà I don't understand
wọ́n fẹ́ máa mọ̀ lẹ́sàrà wọn in fact débi tẹ́pẹ́ wọn lọ fọ́ tàpù dí àwọn ọmọ ọlọ́mọ can you imagine wọ́n sì wà ń bí o. guys movement commission àlàyé yẹn pé o movement ẹ̀yin tèmi movement commission ló pé yẹn ọmọ ẹ máa wọ orí bẹ́ẹ̀ wá ẹ máa kọrí tí iwájú ní ẹ máa kọrí tí iwájú ẹ máa wọ orí ẹ wà ẹ lè tẹ ọkọ ẹ máa palẹ̀ ẹ máa palẹ̀ alájùmọ̀ géèmù ẹ̀yin tájí tàtí àfọ́tìfọ́tì wọ́n bá ní fíìmù wọ́n bá ní wọ́n bá mú ẹ. ìwọ tó ẹgbẹ́ tẹ̀lé àwọn olówó. máa jẹ́ kí fún lẹ́pọ̀ ẹ nínú. It's all right. Let's go. Mister, wá tó gbálẹ̀kùn bí òde. Ṣé ó jẹ́ lẹ́kùn lèmi lórí ni? Wọ́n yí kọlẹ̀kùn bẹ́ni tí wọ́n fi owó tán. Sẹ́mi àti ẹni jà ti tẹ́lẹ̀ ni. Mi ò mọ fún ẹ. Èmi ló ń ṣẹlẹ̀ gan. Báà náà ni mo pè ọ́ ọ̀gbé kọ́ọ̀lù mi. Kí ló pè mí fún? Ṣòro láti òní ìlọ. Má ẹ̀fà nílé ayé ìpè nọ́mbà mi mọ́. Wọ́n lè kí n fẹsẹ̀ mi báyìí mọ́. Ṣé gbọ́ mi? Ẹ̀yin guys, ẹ sì jọ kẹ́ bá ń bẹ bébì mi. Ó mọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó ṣì kẹ́kẹ́ sí òsì ń sọ̀rọ̀. Ẹ bá ń bẹ kí dákun kí wọ́n kọjú mi You fún know wọn see alẹ́. from day one, mo hate your boy, mi ò like it. Please step out. Bọ̀dá lu òkè. Ẹ̀yin náà mọ èèyàn rẹ̀ mi, ẹ mọ̀ pé bọ́bọ́ yóò wọ́ tì mí náà, ogun ló lò fún mi náà. Linda èmi. Wọ́n sọ fún ẹ náà nígbà tó ti wá tiẹ̀ kàn. Nígbà tá a sọ tó ló gbọ́. Ó dẹ̀ ní pé kí ni adẹ̀ fi ẹlẹ̀ ṣó tọ́ báyìí. Ẹ jọ ẹ bọ́ta. Kún máa lọ. Look at boy, go out! Ẹ máa lọ. Stinking idiot. Ẹ tí ì ṣe nǹkan sí. Ẹ bó ṣe ń rùn. Linda èmi. Tẹnu orí ẹ̀ gan ń rùn. Ẹ máa lọ. Insect wà nínú orí ẹ̀ mi ò mọ kó tó Step out. Ẹ dàgbọ́. Like báwo ló ṣe ń kó? Ṣé kò kí ń já fíkan sí ẹni? Mo sọ pé ogun ló lò fún mi, ìgbà yẹn mo fi rùn bọ́ ń rùn sí. Ẹ lẹ̀ rúùtù abọ́kọ kú. Mi ò mọ ọkọ tó ní lára idiot yẹn tó tún ṣèdè. Honey, no, he's handsome. He's natural. I love his accent. Àwúrú èmi èrè ojú ẹ báyìí rí kí ló ṣe ọ tó ojú ẹ kọrẹ lọ àtìgbà tó o ti dé náà láti ń béèrè lọ́wọ́ rẹ kí ló ṣe ọkàn fọwọ́ lẹ́rán. ẹ wò bọ̀dá fẹ́ndọ̀ ẹ máa wò béèyàn bá nífẹ̀ẹ́ obìnrin dénúdénú èèyàn nífẹ̀ẹ́ rẹ dọ́kàndọ́kàn ó kàn wò yẹn sùnsùnsùn níjọ́ kan ó kàn déédéé kọ̀ yẹn lẹ̀ lójijì ṣé kéèyàn pokùnso ló dáa ni àbí kéèyàn gbógun jẹ. tóbìnrin kan ṣàdédé fún yẹn lẹ pé òun ò ṣe mọ́ kéèyàn gbógun jẹ ni lẹ́yìn téèyàn bá gbógun jẹ kéèyàn tún wá pokùnso èèyàn lè pokùnso gan létí kànga èèyàn lè ráyè jábọ́ sínú kànga. ẹ gbá àwàdà yín dénú mi mọ sáwádà ó tọrọ mọ. èmi náà bọ́ sáwádà abẹ́mọ gbọ́ àwúrú jọ níbi tí ìlú wa yìí dé yìí àbí kí n sọ pé ibi táyé dé yìí bóbìnrin bá kọ̀yàn lẹ̀ bígbà tí ìṣòro bí wọ́n fi yàn lẹ̀ lọ ni bígbà tí ìṣòro kọ̀yàn lẹ̀ ni ṣé obìnrin ìfẹ́ wù gan tiẹ̀ ló ń darúkọ ìfẹ́ wò ló ń darúkọ nǹkan téèyàn gbọ́dọ̀ máa sáré kó má kọ̀yàn lẹ̀ ó ní sí ọwọ́ yàn sọ́rí àtẹ́lẹwọ́ ẹni báyìí wọ́n ní ìtàn níjẹ tó o bá ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tó kọ́kọ́ fọ̀rọ̀ ọ̀fẹ́ lẹ̀ náà tí gbogbo iṣẹ́ rẹ tí gbogbo ẹ̀ bá dọ̀nù tán tí gbogbo ẹ̀ tó obìnrin tó fi ọlẹ̀ fúnra ẹ̀ gan ni ó tún mọ wọ́ káàkiri àmọ́ àbẹ̀ ọ́ I don't know as it is don't know it's a sign o. ẹ wò mo nífẹ̀ẹ́ Linda gan o mo nífẹ̀ẹ́ rẹ̀ gan mo nífẹ̀ẹ́ rẹ̀ dọ́kàndọ́kàn. Linda kejì àbí. Linda ìkẹfà ni ẹ wò Linda pupa ọmọ pupa ni mo nífẹ̀ẹ́ ọmọ gan. kíni ọjà má jẹ́ wọn tàn ọ́ bóyá òun gan ó ti rí ó ti mọ̀lú tó ti wá ó ti gbédè ẹnu rẹ̀ ló ṣe ń tàn ìfẹ́ ṣé ìjọwò ni wọ́n ti rí irúfẹ́ tí wọ́n ṣe nu Titanic ṣó ti rí mọ́ kó mọ sífẹ̀ẹ́ mọ́ ìfẹ́ tó ti kú ìfẹ́ ti kú ti pẹ́ nǹkan tẹ́mi fẹ́ sọ fún ọ ni pé sórí àwọn tán nífẹ̀ẹ́ nìsín bóyá àwọn míì tọ́lọ́ bá kàn nínú àwọn obìnrin tán kàn lójúnú tán kàn wò pé fúnṣọ ọmọ yìí ó bright o fúnṣọ yìí ó bright o tọ́ bá sì tẹ̀lé ọdẹ stage kan tí fúnṣọ ẹ̀ tó jẹ́ pé kò stand still kò gbé bọ́dì débi pé yóò gbé sólù kò gbé sólù débi pé yóò gbé singlet yóò jàpá fún ọ fúnra ẹ̀ ni ó wà ká jẹ́jẹ́ ẹdó mo rántí kinní kan ẹrí ọmọ ó mọ sọ ní gbogbo ìgbà wí irun mi ló mọ láìkí o èdè ẹnu mi ló mọ láìkí o wí ìran dáadáa o good luck ní gbogbo ìran dáadáa o ó mọ jẹ dòdò irun mi gan o bẹ́ẹ̀ sí wọn mọ ó mọ jẹ dòdò irun mi. kò jẹ planté irun rẹ kankan sórí irun rẹ tó lóun nídìí kò torí nǹkan míì torí jọ tí mọ́bùlé wọn bá bàjẹ́ kó lè máa fi ran ẹnu ọmọ tí mo fi nu lẹ̀ ni sọ́mọ pé dàda rẹ kò yàtọ̀ sí mọ́bù
ó tún wá sọ pé òun ó mú good luck ti lọ ṣé bàbá ló wà mẹ́ Buhari ló wà mẹ́ sọ́tìrì pọ́ńtàn ó ló jẹ́ dòdò. ẹ wo àwàdà yín ti máa ń pọ̀ jù járe ṣé bàbá kọ́ ṣé màmá ni ẹ wo. mo ti gbọ́. owó tèmi ni mo yọ òun o lẹ́yìn kan lọ tẹ pámọ́sẹ́ fọ̀rọ̀ fẹ́lẹ̀ ìfẹ́ kẹ̀. àwítálá ìwé nítorí irun dàda bó bá jẹ́ irun dàda yàyí máa ń dàda èmi fúnra mi gan tí bá yẹ pé mi rọ́kọ̀lá tó ṣe dàda rí mo lè ṣe irun dírẹ́dì yìí tí wàá kán bá fẹ́ fánu torí pé àárín orí mi ibẹ̀ ni wọ́n ti kọ́ ìlà yìí àwọn bòmíì tó bá yẹ kí dàda ti yọ mẹ́ àlàfo la máa ń yọ mẹ́. lẹ́nu kan dé kún filẹ̀ kí n máa bá tirẹ̀ lọ. filẹ̀ máa wáṣẹ́ onígúdọ̀ Jonathan ni. ká pépà kan tó máa lọ kọ́ tó bọ̀ tí wọ́n wílé mi. ọmọ ká ẹsìn pẹ̀lẹ́ ti sẹ́sì àti bọ́ọ̀lì tẹ́gbà tuntun yìí náà. ìsìn ẹni mi. ó dọ̀la ń jàre. ìtì bàbá pàṣà. dada nǹkan ti sí ọ abẹ́ mọ̀ bí dada ṣe ní bíbá tá à ń sọ́fà rẹ ti jò. ọmọ ẹlẹ́jọ́ tó gbági. ọmọ tó nífẹ̀ẹ́. èrè kúnlẹ̀ èrè ẹlẹ́jọ́ ọmọ ẹlẹ́jọ́ tó gbági. àrẹ̀mú àrọ́ àrẹ̀mú òkun o ọmọ ọlẹ́rẹ̀ àjọbọ ọgbẹ́gun dada wúrú dada lárẹ̀mú ọmọ ẹlẹ́rẹ̀ àjọbọ. àwúrú dada wúrú àwúrú dada wúrú àrẹ̀mú ni dada. Dada yálẹ̀ agi oko àrẹ̀mú ni dada. Sídé, tí o sí? Ó sì ó. Kí ló sí? Wọ́n mọ̀ràn sí hospital lánàá, ó ń ṣe mí bí ìbà mọ̀ rí dókítà. Kí ni dókítà wá wí? Dókítà sọ pé mo sì lóyún. Dókítà ló lóyún. Ó ní mo lóyún. Ẹni tí o ti wá sọ fún ẹni tó ní. Tó ń ṣeré ìdàbò serious. Ìwọ ló fún mi lóyún náà. Èmi? Simbiat, sọ ọ̀wọ́ wèrè. Èmi fún ọ lóyún èmi. Ta ló fún mi lóyún? Ìwọ kọ́ ló máa ń ṣe kiri fún mi. Ní bá ṣe kiri fún ọkọ, wá bí jẹ́ sọ kiri kan fún ọ, mo ojú wa tó lè parọ́ mọ́ o. Èmi dẹ́gbẹ́ mi gan wọ́n ṣe family planning fún. Wọ́n ṣe family planning fún ẹ. Ṣé ìgbà tó fẹ́ sọ yẹn kó ṣe? Ìgbà tó fún mi lóyún tó kì mí mọ́lẹ̀ ó ń sọ̀rọ̀ pẹ̀ẹ́pẹ́ wọ́n ìṣẹ́ ó rọlẹ̀ ó wá wípé mo lóyún ó increase bíbá kó gbé speaker mi má gbé ẹ̀rọ fún mi. Speaker kan mo gbé microphone mi ni. Wo bí lọ wo àwọn tí bá tún ṣe yòókù o. Èmi gan mo lè dúró fún lóyún kọ́. Wọ́n ò lè bẹ̀rù ọ̀rọ̀ wọ́n jẹ búrẹ́dì mi wọ́n jẹ gbogbo property mi máa fẹ́ ó sọ̀rọ̀ tó torí kí tí báyìí rasa ní mo ra bọ́tà fún ẹ ó jẹ. Gbádùn mi lọ ní mo máa jẹ kẹrẹ mo kìlọ̀ rẹ̀ fún ẹ mo sì róyò. Simbi yẹn sọ kíníkà fún ọ ìwọ náà lọ wọnú ìwé ẹ wọnú dáyàrí ẹ ìyẹn tó bá wà lórí ẹ sórí àṣírí ara tèmi èmi ti bẹ́ fún ọ ẹgbẹ́ mo bá nìkan sọ. ọ̀dà kó ṣe mo rí bẹ́ẹ̀ fẹ́ yìí mo ń bẹ̀ mú ọ̀rẹ́ jẹ́ ń bí pẹrẹbẹ. ọ̀dà wá dé sọ kíníkà mọ́ sórí tó bá mọ̀ pọ̀ fẹ́ gbádùn ayé tó fẹ́ ráyé lò tó fẹ́ sìn wáyé tó fẹ́ máa fa bọ́tẹ́gbẹ́ rẹ fi jẹun lọ sẹ kálí bẹ̀rẹ̀. ẹni mi kọ́ àìbùkún in Jesus name èmi ò ní bá òun ṣẹ́yún láyé mi mi ò lè ṣẹ́yún mo ní sọ fún ẹ ara àlẹ́ wọn kò rán fún mi lóyún o. táwọn lóyún táwọn lóyún táwọn lóyún. tó bá foyún lẹ̀ tó o bá bímọ tán tó o bá mọ̀ pé èmi mo ní tó mọ̀ wọn bá kọlà látọ̀run kí n sọ́mọ mi. olórí ìbùrùkù ó máa kọlà lọ́rùn àbí ó fẹ́ kéńjà fún mi pé àbí wọn lọ pèrè ó sọ̀rọ̀ kíkà kéńjà eléyìí tó kó jẹ ó máa ṣọ́ọ̀kì ẹ̀rọ fún eléyìí tí mo bí mo máa bí eléyìí mo lóyún fún ẹ mo máa bí. òbí fẹ́ lásbọ̀n lé yín ni èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ọmọ kọlà lọ́rùn ó fẹ́ change ojú fún mi ó fẹ́ change. change ojú kíni change ojú kíni ọbẹ̀ máa lè. máa lọ wá ó lóyún ọgá mi nù. ọmọ tó wà ní. ọkọ mi mo ti ń jẹun lọ́wọ́ ẹ̀. ọmọ tó ti pariwo ni. nìkan sa ọ̀gá. irú ariwo oṣù wo ni tẹ̀sí pariwo ni tí mo fi gbọ́nu lé bẹ́ẹ̀. ìdè kìkan sọ fún nánu. mo ní lè pariwo bẹ́ẹ̀. shut up àti you shut up too. wa kò sábàlagbà alẹ́ tí ní. ọmọ àbúrò sọ ọ kọ́kọ́ fún mi lóyún ó lè má ṣe. kí ni ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ wọ́n ní ẹjọ́ ìsàgbà lẹ́yìn ẹjọ́ wèrè wo ní rò. nìkan sa. ok kí ló ṣẹlẹ̀ kí ló fariwo. ọ̀gá ó kiri bẹ́ẹ̀ ó pariwo bẹ́ẹ̀ tí èmi wọn bi lẹ́rìí ọ̀rọ̀ síbi ló ń gbé ni àbúrò burúkú nìyẹn ni. ṣé mo pẹ́ ẹ wò méjọ́ jìnnà ló ń gbé bẹ́ẹ̀. wọ́n sọ fún ọbẹ̀ lẹ̀ wọ̀n. kájẹ ìbọn kó wọ̀ tí kò lè tán. now ìwọ kí ló ṣẹlẹ̀. ẹ ṣe sà ẹ wà yọ̀ fún yín kò rí pé ìrọ̀rùn ọmọ lọ
idiot yóò fún mi lóyún. Èyí tí a béèrè lọ́rọ̀ rẹ kọ́ ṣẹ́rí ẹ̀ lẹ́gbẹ̀dẹ rẹ̀ ó polówó búrẹ́dì máa sọ pé GRA la wà. Ẹ ti bá débi oyún. Ọ̀gá tó sọ̀rọ̀ oyún ni ẹ gbédè ọmọ ẹni àní ó polówó búrẹ́dì máa sọ pé ẹnu kẹ́tì ọ̀gá wà lé ariwo rẹ̀ ìpọ́jù GRA níbí èmi náà sọ pé jẹ́nẹ́rà ni náà. Ṣe báyìí ọmọ yìí sọ́ọ̀sìn kò fóun lóyún kò ń ṣọmọdé bó ṣe pẹlẹbẹ náà ó lọ́jọ́ lórí now wá kí lorúkọ ẹ. ẹ má bínú lorúkọ ẹ. bí Simbi sà. mi ò gbọ́ yẹn náà but now ẹ ti fúnra yín lóyún now mo máa ń ṣàkíyèsí náà tí bá yọjú ń bẹ̀ yẹn kàkà kí n rí ẹ bread màmá rí. ìròyìn bread èmi ló máa fún bread èmi máa fún bread máa fún bọ́tà máa fún sàjọ ìròyìn burúkú fún mi lọ́yọ́ jẹ́jẹ́. òun náà wàá fún ẹ ní nǹkan padà báyà bí. olóyún tó wàá pariwo láàlẹ́ wàá pariwo ní àyíká ọlọ́run tiẹ̀ mú ọ̀nà náà ìwọ ṣé ojú ò tọ̀nà fún ẹ ojú ò tiẹ̀ orú ọmọ yìí mélòó lọmọ yìí tó wà má bẹ́. mẹ́rin mi. òun náà mo sọ fún pé mélòó ni ẹ ó wà ẹ wà bẹ́ẹ̀ ìwọ náà wà mọ́ra. ara olùkọ́ ló fọ́ sí mi ló fọ́ sí mi. nítorí tí oyún fún mi ó ló fọ́ sí mi wọ́n sọ fún mi pé méjì ro. now ìwọ jẹ́ kí n sọ fún ẹ tiẹ̀ ti bá wọ náà torí bread lọ ní kò máa kiri wọ́n gbé bread ẹ lórí ìwọ wọlé ṣé ikùn ẹ̀gbọ́n ò bá ẹ lẹ́rù kó máa fariwo màá ràn ẹ́ lọ́wọ́ sórí owó oṣù ẹ̀ a máa pín sọ́nà méjì o ṣebí nǹkan tó ń fẹ́ nìyẹn ìwọ máa gba làjì máa máa fi làjì ránṣẹ́ sí ìyàwó ẹ̀ nílé tó ti bímọ méje fún ṣé o mọ̀ pé lọ́wọ́ méje. mẹ́fà ni o mẹ́fà ni mo gbàgbé tó kú bí ṣe máa ṣe sálárì ẹ nìyẹn now mi ò wá fẹ́ ariwo tó bá ti di parí oṣù ìwọ wá síbí má bá sọ̀rọ̀ tó bá mi màá rán ìyàwó mi sílẹ̀ fún ẹ wá máa gbowó oṣooṣù tí ẹ ń bíbà mo ò fẹ́ gbádùn ọmọ ìkálí. orí burúkú ni ẹni Ọlọ́run sọ pé kó rọ́ọ̀gà tó rí ẹ pé má gbowó oṣù ẹ tó bá tún kú tó bá tún wá gbowó lẹ́yìn ẹ oríṣi ọ̀nà lórí burúkú parọ́ pé èmi mọ̀ fún ọ̀sẹ̀ wọn tó sọ wípé bẹ́ẹ̀ ni ayé ìfẹ́ bàjẹ́ sálárì wo ló fẹ́ gbà wo ọ̀dà ń bọ̀ bá kú ó ṣe àgbà sálárì yóò ṣojú èmi àti ẹ tí ìbá rí pé bẹ́ẹ̀ jẹun lójú ọ̀gá bóyá àjọṣe kọ́ ni olóògùn ara rẹ̀ mo lè dáyàn fún lóyún mélòó lára mi tó ni mo fún ọ lóyún ní ẹgbẹ́ màá ṣe tó tún ráyè dìde padà so oyún lè wà lára rẹ kó dìde báwọn olórí burúkú yìí ọ̀gá náà wá ń dájọ́ olójú kan pa ọmọ pín sálárì mi fún yàn kan sáà ní à ń sí géètì àná à ń sí géètì ọ̀dà ẹ mọ̀ pé mo lè ní táífọ́ọ̀dù láì gba sálárì ọ̀tẹ́lẹ̀ mọ̀. Baby. Yes, dear. Ṣé mo gan? Tá bá ti ṣe wedding lọ. Iye ọmọ tó bá bí fún mi. Òun ni mọ́tò àti ilé ti máa fún. Kí n abímọ tó pọ̀ gan-an. Kí mọ́tò àti ilé mi lè pọ̀ nìyẹn. Ló lè yẹn. Ó tó ni nà. Baby. Yes, dear. That reminds me. What's that? Ó ti pẹ́ tí dáàdì fẹ́ bẹ̀ sọ̀rọ̀ so máa gbé wọn lórí fóònù sí wà lè bá wọn kọ́ sọ pé ọjọ́ wo làwọn fẹ́ bá Linda sọ̀rọ̀. Okay. So I'm gonna call him right now. Okay, do that. I want to talk to you. Ó fẹ́ bá bàbá ọkọ ẹ̀ sọ̀rọ̀. Ó fẹ́ bá wọn sọ̀rọ̀. Hello, Daddy. Adégbóyèga ọmọọlá ọmọ ìkọ̀kọ̀ lọ́ba wà ṣe dáadáa ṣàlàáfíà ni. Dáadáa ni sir. Daddy, Linda wà lọ́dọ̀ mi ni so wọ́n á ní pé kẹfà sọ̀rọ̀. Ó yá gbé fóònù fún Jẹ́ǹkì. Lókè bá. Hello, sir. Ìyàwó mi. Ṣé dáadáa ni? Fine, sir. Dúpẹ́, sir. Gbogbo ilé ńkọ́? Àlàáfíà náà wà, sir. Àdúpẹ́ àlàáfíà ní gbogbo ilé wa. Wò ó jẹ́ kí n sọ fún òkú tọ́jú wa o. Òkú tọ́jú Bóyèga. Ọlọ́run á tọ́jú wọ náà. Mo ti gbọ́ kó sí problem, sir. Ọ̀dà dúró náà. Bọ́sẹ̀ náà wà lọ́dọ̀ mi ó lóun fẹ́ bá yín sọ̀rọ̀. Oh, àǹtí Bọ́sẹ̀. Ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀, sir. Dúró fún un. Hello, àǹtí Bọ́sẹ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta. Mo wà okay, ẹ wo mi lè wait láti meeting. Mi lè wait. Ètò sọ́tọ̀. Bàbá ti Bọ́sẹ̀. Wọ́n máa ti pa. Òjò farabalẹ̀ kó jẹ́ ráyè bá ọmọ ọmọ sọ̀rọ̀. Mo dájú ṣé wọn lè bẹ́ mi náà sọ̀rọ̀ ṣé mi kì í ṣèyàn ni. Bàdẹ̀ ní ó ra káàdì sínsìn ó máa ṣọwọ́ bí ọwọ́ akágbọ̀n báyìí ni. Ń dẹ̀ pa fún mọ́yàn létí sìn. Wọ́n ti gbà fún lọ́wọ́ mi. Why? Ṣé bá àbúrò mi ni? Ó dèdè mọ́tò mi.
mo mọ̀ pé bó ṣe fẹ́ máa bẹ́ẹ̀ sí fẹ́ máa béèrè àwọn unnecessary questions because she is very very inquisitive. ẹ pẹ̀lẹ́ o ẹgbẹ́ àbúrò. Àwíwíwí asọsọsọsọsọ kódà wọ́n sọ mí dájẹ́ tó ń kà lórí mímu lórí fífà lórí fífín kábíyèsí Olódùmarè abẹ́rẹ́ lè tó sùn bí ọmọ rẹ̀ tí ò mọ̀ yẹ́ yìí lórí pé kẹ má fà kíní lórí kẹ má mú ṣé tó lọ́jọ́ bá dé báyìí ṣẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta iṣẹ́ ni wọ̀ náà Ọlọ́run gan máa mọ̀ pé mo try tèmi o mo sọ tó tẹ bá dẹ̀ tún jí máa tún sọ fún yín tó bá wùn yín kẹ́ gbọ́ tó bá wùn yín kẹ́ má gbà àbúrò ilé tó tún jarun pa. So I got up this morning and checked my phone. So many messages that I wrote. I feel it's too early to talk of dough. He said, baby, baby, remember the business I told you about, oh. I did with your highlight, too. You know, normally I wouldn't ask you. You know my needs, you got a profit. So be more gon' bubble. I know be my guy, baby. You only want my money. Cause all the time you only ask me for the alato. Alato. For your account too. Alato. Alato. Make a difference. So be more gon' bubble. Alato. For my account. Normally I wouldn't ask you. Alato. Make a difference. Alato. Alato. For my account. Alato. Alato. Every time, send me this, send me that. Make a roll. Yeah, we have your fun. Are you guys sure? Yeah. Yeah, well, my miss will be enjoy money is not a problem. So just have fun, man. To the fullest. So who can be more than why you gonna wash me, Jerry? So who be a movie, Baba? Why you gonna play with Jerry? I know be every time you go, they call me today, get the. Can you just give me that? Right now, I'm super excited. And what you say, any potential thing, I mean, keep each other, share my life. Are you sure? I'm fine. Then they go. Yes, we'll go. My jar, regular change. But even if anyone wants to stay, they will have to stay for the right reason. No be just to stay till they collect the
bá gbé wọn náà yá gbé àkókò tó tẹ̀lé ní òde gbé. Dada wú awú dada wú Àrẹ̀mú ni dada. Wọ́n ṣẹlẹ̀. Wọ́n báyìí. Mo rántí ọ̀gá ṣẹ́rí ó wà lára àwọn guys tó wá máa ń da plaza rú lọ́jọ́ sí òun ló ṣì kẹta àwọn guys tó bù gayin pẹ̀lú àwọn àǹtí lọ́jọ́ yẹn sà. Kí ló ṣe báyìí? Sà eléyìí ti ya wèrè ó ti da lágàn náà ó ti ya wèrè ṣé láwọn ọmọ yahoo yẹn wọn ò kọ kí ọ̀sán dòru sà wọn ò kọ gbogbo síkọ tí wọn ò lè lò lórí pé wọ́n fẹ́ gbó lọ́wọ́ mága yẹn sà ìkọ́ tiẹ̀ wá ń ta tí wọ́n ń lò ń sìn tó gba gbogbo ìlú kan yahoo plus wọ́n ń porúkọ ẹ̀ sà. Ìwọ ló jẹ́ yahoo plus. Oògùn owó tó tó láyé yóò sí sà ṣe bẹ́ẹ̀ rí pé kó àwọn obìnrin ń pọ̀ àwọn ọmọ ọ̀dọ́ tó yẹ kó ṣeré nú ayé àwọn ló ń lò wọ́n pa wọ́n sáyé ni gbogbo àwọn ọmọ skul àwọn ló ń lò wọ́n nílòkulò. So ká gbà ẹ pé ó kó ní tiẹ̀ báyìí sí. Eléyìí ti yíwọ́ ni sà bóyá ọmọ tó lo ìṣẹ̀dá ò gbàbọ̀dè. Ọlọ́run bá lájọ àpò rẹ̀. Don't worry. Hello, babe. Mo wà níta gate. Ṣá wà ná. Okay. Why too early? Why too early? I'm fine. Nothing more, just like, yeah, coffee latte for a long. Why? Baby. What? Will you marry? Oh my God. Are you serious? Yes. Oh. Yes. Oh. Baby. Baby, yeah, this is for you. Serious? This is the khaki. Oh. I love you so much. Yeah, it's for you. It's mine. Oh. No, baby, thank you. Thank you. I love you. I love you more. You like it? Fine, I love it. Love it. Yeah, but just wait. I know you're excited. Just. Oh yeah, I love it. This is mine. Yeah, it's yours. Oh baby, thank you. I love you. I love you more. Yay! Finally! Congratulations. Doctor. Yes. Thank you. Ẹ kú iṣẹ́ náà. Doctor. Àwa tán. News ńlá lélẹ́yìí. A ti ń wá ti pẹ́. Ó ti wá dé báyìí, ìròyìn ayọ̀ ńlá kárí. Ọlátẹ́jú. Madam, advice me for now is ẹ má stress ra yín and gbogbo àwọn iṣẹ́ tó máa jẹ́ kẹ́ weak àbí iṣẹ́ alágbára for now ó máa better kí ẹ pend and again sir mo máa fẹ́ jẹ́ kí ẹ mú ọ wá sí ọ̀dọ̀ wa so that kán lè register fún antenatal. Doctor, kò tiẹ̀ ní ṣe kankan rárá mọ́ báyìí. No, kò ní ṣe kankan. Èmi mo mọ bóyá ṣe mí o. Ìyẹn yìí ni ṣẹ́rí ti antenatal yẹn kékeré nìyẹn. Èmi máa gbé nǹkan mọ́ fúnra mi. Ó ṣojoojúmọ́ ni màmá gbé wá. No problem, sir.
ẹ wo ilé ìjọba tó kó sọ fún ọkọ tó sáré délé kò yí sí amúmọ́ra ni ó dẹ̀ ti ṣẹlẹ̀ báyìí ẹ wò. èmi ti fẹ́ máa. ẹ ti move ni ẹ. mo ti fẹ́ máa lọ́ọ́ dọ́kì kájẹ bẹ̀rẹ̀ celebration láti sìn. no mo ní red wine white wine kọ́ vodka ńkọ́ ok juice ńkọ́. ẹ ṣe ó dà o. all right my dear a máa wá títí ọ̀túnla. wow. Officer Yinka. Yes, sir. Before Kayode, there are 20 panties àti pads lọ́wọ́ èèyàn kọ́. Ifá tọ̀gá, case boy náà kò sí relief ẹ̀yẹ mi rárá. Bọ́ngbàdá béèrè lọ́wọ́ ẹ̀dọ́ ó ní àwọn pads àti panties yẹn pé ti girlfriend òun ni. Ti girlfriend ẹ̀ ṣé òun ni PSC tó ló fẹ́ lọ máa bá dànù ni? Ọ̀gá ṣe rí àwọn obìnrin yẹn náà gbà mí ọ̀rọ̀ wọn ó ṣòro dá sí. Most of them they are just too careless. They are too careless. Anyway, Officer Yinka, please make sure you handle that Kayode boy very well. Yes. Henceforth, ṣé gbogbo àwọn tó ń bọ̀ kadà kọjá tó ń gbé báàgì dání ẹ̀ ẹ máa stop gbogbo wọn lẹ́yọ̀kọ̀ọ̀kan sọ fún àwọn boys yẹn náà kó máa search àwọn bags tó ń gbé dání. I need that to stop gbogbo àwọn ìwà pálapàla tó ń ṣe yẹn. Kó lè continue báyìí. Yes, sir. Thank you very much, officer. We are on it, sir. Good day, sir. Good day. Are you Mr. Boyega Ogunlisi? Yes, I am. You are under arrest. Arrest? Yes. Kí lẹ ṣe mí, kí ni mo ṣe? A fi ẹ̀sùn kàn yín pé ẹ pẹ̀lú àwọn tó ń fọ́ ọ̀pá epo tó dẹ̀ ń ba ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí jẹ́. Bunkering? Yes. Boyega. Are you for real? Oh, wow, okay, sir. Ẹ wò, ṣe rí ọ̀gá ọlọ́pàá. Àjọ ń ṣe ni, àjọ mọ̀ ń pa ẹni. So gbogbo pé are you for real? Àjọ why you acting up? Ìwọ ti ta lẹ́jọ́ mọ̀ ń pa ẹ̀. Ó ń parọ́ ni o, èmi. Madam, you have the right to remain silent. Because anything they so right now, all I'm against you in the court of law. So move. Officer, ó parọ́ mọ́ mi ni. Hey, madam, shut up. Move. Ó parọ́ mọ́ mi ni, mi ò mọ̀ kókó ń pa ẹ̀. Bọ́sẹ̀, Abọ́sẹ̀dé, fóònù mi ń dún bá mú wájọ. Kí ni òun ojú ẹ̀ fún kí n tiẹ̀? Ṣé wọ́n náà ń pè mí? Ẹ ló jàre. Kí ló ṣe? Níbo? Hello? Dádì, kí ló ṣẹlẹ̀? Kí ló fariwo? Wọ́n ti pa? Ta ló pè yín, dádì? Látàgọ́ ọlọ́pàá ni. Àgọ́ ọlọ́pàá kẹ̀. Wọ́n ní àwọn ti arrest Gbóyèga ọmọ mi. Kí ló ṣe? Ọ̀nà ń ṣe bọ́ńkìrì. Bọ́ńkìrì? Mo máa lálàá tó jọ bẹ́ẹ̀. Come out. Move. Move fast. Ọmọ wo lẹ́yìn ọmọdé ìjẹ báyìí ó láàdúró àlá tó tó bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ lè fún mi gbọ́ tó sì mọ̀ pé iye kan alábàáwọn èmi àti ojú méjì lọ Ọlọ́run ló ṣì kẹta wá nulẹ̀. Dádì, mi ì ká sí ni mo kàn rò bí àlágọ̀ mi ò ká sí. Ọlọ́run mi ò yé o ká àlá sí ṣé ó wá kéré jù láti mọ̀ pé àlá máa ń tọ́ni sọ́nà ni atọ́nisọ́nà làlá jẹ́ tó bá ti sọ fún mi bóyá sàrà la máa ṣe ní o bóyá a máa pè padà ní o kó má ṣe irú tó ń ṣe yẹn ní o àbí nǹkan kan. Kí la wá fẹ́ ṣe báyìí? Dádì, kí la máa ṣe? Mi ò mọ òun náà sáré pa fóònù yìí mi ò mọ bóyá ká pè wọ́n ní. Àwọn nǹkan tá a máa ṣe. Yà pé wọ́n padà kọ́ lọ́njọ́ gbé.
àsìkò yìí o ìròyìn ló ń dé sétí ìgbọ̀nyìn láti iléeṣẹ́ móhùnmáwòrán ìjọba ìpínlẹ̀ Bukky Kudaisi lóníròyìn yìí ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn ọ̀daràn tó ń fọ́ ọ̀pá epo tó yìn fa àkóbá fún ìjọba orílẹ̀-èdè yìí. 4 nínú wọn jẹ́ ọkùnrin tí ẹlẹ́ẹ̀karùn-ún wọn sì jẹ́ obìnrin. Kẹ́ni ṣé girlfriend ẹ yẹn. Nígbà mi girlfriend yìí mo sọ sí yòówó ìfẹ́ mi mọ́ òun ní. Òwò ti bá ẹni yìí ó ti bá dòwò pọ̀ rí ó fẹ́ lè rí. Òun lọ́mọ yìí mo kọ́kọ́ pàdé nígbà yìí mo dẹ́kun gangan òun nù. Òun lélẹ̀ láàrin àwọn criminals ọ̀daràn lówó yìí yà. A ní ká kan sára sí ọ̀gbẹ́ni Kẹ́hìndé Adéyẹmí fún àmì ẹ̀yẹ tí àwọn Yorùbá Plus fi ta wọ́n lọ́rẹ fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Ibo délé ayé yìí kò wọ́n lọ pa. What exactly is happening? Kí lóbìnrin wá láàárín àwọn tó ń ṣe bọ́ńkìrì? Ó simple. Owó ló ń wá. Kò dẹ̀ sí nǹkan tó fà á. Ìwà wọ̀bìà, greed, àìnítẹ̀lọ́rùn, òun ló ń bá wọn débi tán wá. Wọ́n wá short cut ni. Bóun náà láàárín ìyàwó ritual mother oríṣiríṣi láàárín. So kí ni wá ìwọ ni màá bá sọ̀rọ̀. Ìwọ ni wọ́n fẹ́ ọ̀daràn. Bọ́ńkìrì. Ṣọ́ra ẹ̀ gan ara ẹ̀ mú. Sórí ọlọ́pàá ọ̀kan géètì lé mi rí kọ́ ní kankan ṣẹlẹ̀ wọ́n wá wáyàn wá sí ibà. Mi ò fẹ́ wà láàrọ̀. Mọ̀rọ̀ ọ̀hún tó ń bá rìn, mọ̀rọ̀ ọ̀hún tó ń bá tò. Please. Kò sí wàhálà ọ̀ní ìwọ̀n sọ pé kíní kan kíní òyìnbó náà ti sọ what a man can do a woman can do better. Ó lárí ẹ̀. Obìnrin náà ṣe bọ́ńkìrì. Wọ́n máa wé ìsọ̀rọ̀ lé ní. Wọ́n máa wé ìsọ̀rọ̀. Èmi ni o. Ẹ ra o. Ẹ káàsán. Kí ló yẹ kí wá pẹ́ báyìí? Ibi tí ń pa mí látàrọ̀. Èmi nìkan mo kiri. Mo sì ti ta tán. Búrẹ́dì mi ńkọ́, ọmọ mi ní búrẹ́dì ńkọ́. Mo ti mọ̀ pé béèrè rẹ̀. Ẹ wo nǹkan ti ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Mo ti fẹ́ ra kù. Aláwàdà. Ọjọ́ ló bẹ̀rẹ̀ sí yín àti tó ń ṣe kọ́mẹ́dì. Dá mi lóhùn jàre, ọmọ mi ńkọ́. Kì í ṣe kọ́mẹ́dì. Àléèyàn ti lóyún. Kódà sẹ́mi tó lóyún fún bàbá arúgbó kan báyìí tẹ́ pé ó kọlà sóhùn ó tún kọlà sẹ́ẹ̀kẹ̀ kódà ọ̀rọ̀ ń ti dá wàhálà alẹ̀ ó ti dé tọlọ́pàá ó tún ti dé kóòtù báyìí. Aláwàdà ni. Kú mọ tẹ ẹ fẹ́ràn lára ọmọ náà kò níwájú kò lẹ́yìn gbogbo ẹgbẹ́ ni ó rí sọ̀rọ̀ bí igi ọ̀pẹ ìmọ̀ tẹ́rí láàárẹ̀ ọmọ rẹ̀ ló dún wájú yìí ọmọ rẹ̀ ó ga wájú ó tún ga sẹ́yìn ṣé tẹ́ẹ̀bà rí mi ẹ̀rí nǹkan kan ọ̀rọ̀ òun gbẹ́nu mi ò lè mọ̀ sọ pé ibi tó yẹ kẹ́ fi ríran lẹ fi ń tẹ̀lé mọ́ bínú o ṣùgbọ́n sẹ́lẹ̀ rí mi ni. Ó mà ṣe o ìwọ náà dàjọ́ nítorí Ọlọ́run. Èmi rè ó ń dá mi rí. ẹ̀rọ ọmọ ni àfojú sọ fún yín afárá sọ fún yín. Ibo lọmọ náà wà? Ibo lọmọ náà wà? Yóò bá mi láyé. Officer Yinka. Yes, sir. Báwo ni rape case kan náà àwọn ọ̀bọ tó wà ní cell yẹn? Ọ̀gá, we are really on top of it. In fact, ìkan náà boys tó wà ní cell yẹn, ó ti fún wa ní information pé by 6:30 nírọ̀lẹ́, pé ó ní joint kan tó máa ń wà tí gbogbo wọn máa ń kúrò wọn sí pé so ká lọ́bẹ̀, ibẹ̀ la máa ti capture gbogbo wọn. Okay, that's very good. 6:30. I need àti tí owó ìwà pálapàla àwọn púpù tó ń rape kiri gbogbo ìwà pálapàla lè lù yìí. I need àti tí wọ́n bọ̀lẹ̀. Yes, sir. You have to. Officer Yinka Ṣórin. Yes, how are you? Short. Ẹ lọ ń bẹ pipe. Káàtì sọ pé ò ní ẹ̀mí ara ẹ lò. Pipe vandalization là ń sọ yìí. Ẹ fi ẹ̀mí ara yín wéwu. Ẹ tún fi ẹ̀mí gbogbo àwọn tó wà ní around ọ̀dọ̀ ibi tẹ́ ti ń gbẹ́ kí ní yẹn wéwu. Tí gbogbo ẹ bá lọ gbé lọ́nkọ́. It's dangerous. Nǹkan tó yẹ kẹ́ máa ro nìyẹn. Anyway, tí ò bá ti ń ṣe pé kinní ni almost more than 5 days kọ́ láti pa àwọn parent ẹ̀. Yes, sir. Kò sí kankan nu wọn tó yọjú àti dádì àti mọ́mì. Wọ́n tiẹ̀ ti mọṣẹ́ tó ń ṣe dẹ́rìnwé wọ́n mọ̀ pé iṣẹ́ ọmọ burúkú kan báyìí ni torí tọ́wọ́n bá mọ̀ tó bá ń ṣe pé kí ó yẹ káwọn náà ti yọjú. Anyway, first thing on Monday morning, Officer Yinka, please make sure you lọ sí court first thing on Monday morning. Officer, please take him away. Yes, sir. Move. Gbogbo àwọn ìwà pálapàla báyìí, Officer Yinka, please, especially those that rape case, please by 6:30.
don't forget, take the other officer and go with you. And concerning this boy, please get me the file. Let me go through it because I want to make sure that by Monday morning he goes to court. Sorry, boy, the boy Popeye. All necessary paper for him to move to court is set already. Very good. So you know, the other guy, I'm out by 6:30. You've done everything. Thank you. But Suraj, I'm going to commercial share. Suraj. Yeah. Full pronunciation Arabic ways Surajuddin. Tó túmọ̀ sí pé Mùsùlùmí ni ẹ́. Inshallah, bi qudratillah. Ṣé ní ìdílé yín? Ṣé Kristẹni wà ńbẹ̀? La. Ẹ wo mọ́mí. La ilaha illallah. Ṣé drink ló fẹ́? Wọ́n ṣe ní Nàìjíríà. Kiri, kàdé bẹ̀ sí yéyé. Ṣé ìwà ìjọ lè kéwù ni? Àbójọ bọ́ọ̀sì kẹ̀tì kéwù ni? Kí ló ṣe? Kiri, kí ló ṣe? Ṣé ibi tí wà wò? Why you pushing him? Tí n bá tún pọ́nmọ́ mi lẹ́nu ẹ̀, máa fi ọwọ́ òsì máa fi fọ́ etí ẹ̀ wá máa gbàgbẹ́ jẹun. Ṣọgbà. Dada.